أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أهانن. إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن. وأما إذا ما ابتلاه ربه فقدر عليه رزقه فيقول ربي أهانن. كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون تراثا أكلا لما وتحبون المال حبا جما. كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له ذكرى يقول يا ليتني قدمت للحياة فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. gbọ́dọ̀ tóbi lẹ́ẹ̀kan náà kábíyèsí rẹ̀ ọlọ́run ọba tó sọ Al-Qur'ani kalẹ̀ tí o ṣe Al-Qur'ani ní ìwàján tí o ṣe ní wọ́gọ́wọ́gọ́ ẹ lè bá rádaràdá nú Al-Qur'ani ntí yóò máa bá ń tẹ̀ ń ṣe lọ́wọ́ tí ó máa bá mu Qur'ani ó dẹ̀ máa sọ nípa rẹ̀. òun náà ni àwọn stars wa ni wọ́n pè wá lọ sí àkíyèsí lọ síbẹ̀ yìí. ọlọ́run dákun jọ ọlọ́run mọ́ bá ti ń jẹ́ o ọlọ́run má jẹ́ tẹ́ má jẹ́ tí má jẹ́ kàgbámọ́ mọ́ jàbùkù ọ̀kan yín níbi àdínní ọlọ́run jáyé ó yẹ yín kẹ́rì mọ́ nílò kò sì jọrùn ó yẹ yín gbọ́dọ̀ láàrin. ìsọ̀kọ̀ Al-Qur'ani máa pa mí lẹ́kún. Al-Qur'ani máa pa mí lẹ́kún. ọlọ́run má ṣe mí bí kò ṣe rò mí. Al-Qur'ani máa pa mí lẹ́kún. ọlọ́run má ṣe mí bí kò ṣe rò mí. Al-Qur'ani máa pa mí lẹ́kún. Al-Qur'ani jẹ́ orúkọ mú. Al-Qur'ani jẹ́ rọ́wọ́ mú. Al-Qur'ani jẹ́ ayé gbé. Al-Qur'ani jẹ́ ayé gbé. ọlọ́run má ṣe mí ṣe bá sì gbó. Al-Qur'ani jẹ́ rọ́wọ́ mú. ọlọ́run má ṣe mí bí ó ṣe rò mí. Al-Qur'ani jẹ́ rọ́wọ́ mú. Al-Qur'ani má bọ́ mi lójú. Al-Qur'ani má bọ́ mi lójú. Al-Qur'ani má dì mí létí. Al-Qur'ani má dì mí létí. Al-Qur'ani má rọ̀ mí lápá. Al-Qur'ani má rọ̀ mí lápá. ọlọ́run má ṣe mí bí kò ṣe rò mí. Al-Qur'ani ọlọ́run má ṣe mí bí kò ṣe rò mí.
fọ́ mi lójú. lábẹ́ pé a ti ka Al-Qur'an àwọn afẹ́ ṣe ìtúsílẹ̀ fún bàbá wa ìdírẹ́bẹ̀ fún bàbá wa Ahsan kọ́lọ́n kó dákun jọ ọlọ́run bá ní gba àbọ̀dé bàbá náà. Amina. lára àwọn nǹkan tí aṣáájú ẹ̀dá Muhammad Sallallahu alayhi wa sallam. tó ní ká máa wí nígbà tí òkú wa bá ti kú, èyí tí yóò máa jẹ́ oúnjẹ fún wa, èyí tí yóò máa jẹ́ omi fún wa, èyí tí yóò máa jẹ́ atẹ́gùn àlàáfíà fún wa tí kò sí nínú ìwé míì tó kọjá Al-Qur'an. òun náà ni àwọn ìmáàmù wa ni wọ́n bá ní ṣe fún bàbá Azan ní ààyè yìí. kọ́lọ́n kó wọlá orí kọ̀ọ̀kan tí ń bẹ níkàlẹ̀ yìí. bàbá wa náà ọlọ́run mọ́sálá ìbàdíkẹ́ wọn ọlọ́run. Àmín. ọlọ́run má wo ti ẹ̀ṣẹ̀ wọn ọlọ́run. Àmín. má wo tàṣìṣe wọn ọlọ́run. Àmín. má wo tiwa wọn ọlọ́run. Àmín. ìwọ náà ló dá wa ní ẹni tí yóò pé ibi tó wá kù sí ọlọ́run wọlá nǹkan fẹ́ wí fún wa yìí ọlọ́run dákúnjọ mọ́sálá ìbàdíkẹ́ wọn ń bẹ ọlọ́run. Àmín. ọlá Muhammad Karim. Amina. سوى فضيلة الشيخ الكريم الإمام الحاج إن شاء الله الشيخ محمد سليمان آمين. محمد الجمعة آمين. kí wọ́n bá ní ṣe ìdírẹ́bẹ̀ fún bàbá bismillah. صلوا على النبي الكريم Sallallahu alayhi wa sallam. صلوا على النبي المصطفى Sallallahu alayhi wa sallam. اللهم صل على سيدنا محمد آمين الفاتح لما أغلق آمين. والعاصم سبق آمين ناصر الحق بالحق والعادي إلى صراطك المستقيم آمين وعلى آله وقدره ومقدار العظيم آمين. adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah ẹ jẹ́ kí adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah ẹ jẹ́ kí àwa kárọ̀ pé wa alhamdulillahi rabbil alamin. alamin. ọba wo ni adúpẹ́ fún Allah. ọba tó yẹ pé alápàdúpẹ́ ni kò sí ipò tí ẹ̀dá lè wà láyé tí Ọlọ́run ọba yìí tí ò ní ààyè ọpẹ́ lẹ̀ Allah. bó ti wulẹ̀ kó rí wàá sì rí ibì kan tí wàá ti gbàdúpẹ́ fọlọ́run pé a tẹ̀ dúpẹ́ lórí bó ṣe ṣe yìí a kí ọba náà Allah. látara pé a kí Ọlọ́run ọba ṣe kí àtìgẹ̀ fún aláyé lọ́rùn ànábì wa Muhammad Muhammad sallallahu alayhi wa sallam. ànábì tí ó jẹ́ pé òun náà ni Ọlọ́run fi ṣe kí ayé tó yẹ pé tí kò bá sí ọlá rẹ̀ ni kò sí ohun tí ó máa jẹ́ ayé Allah. ànábì náà ni gbogbo wa ń gbé káàkiri sallallahu alayhi wa sallam. fọ́tò ànábì ni gbogbo wa ń gbé káàkiri sallallahu alayhi wa sallam. ládàá sàlátù wa ọlọ́mọba àmúbá ànábì wa. amina. wọ́n wọlá ẹ̀yà ànábì gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti wà lọ́dọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ọlọ́mọba kẹ́ wọn amina. ọlọ́mọba gbẹ̀ wọ́n. amina. bàbá wa bàbá tí ẹ torí bàbá Hasan tí ẹ torí wọn wá tí a wá bá wọn jíire bẹ́ẹ̀ wájú Ọlọ́run dákun máa bà dáadáa tiwa náà jẹ́. amina. Ọlọ́run dákun jẹ́ kí àtúbọ̀tán tiwa náà dáa. amina. Ọlọ́kun fáyà kún. amina. bẹ́ẹ̀ ni a kí gbogbo ẹ̀yin ìyá wa lápapọ̀ tí àwa jọ jíire bẹ́ẹ̀ fún bàbá wa Hasan. Ọlọ́run dákun má bà dáadáa ẹni kọ́ ọdún jẹ́. amina. Ọlọ́run ẹni rere ẹni dùnú Ọlọ́run jọ gbẹ̀yìn tiwa náà. amina. Ọlọ́run adéjà sùkè wájú rẹ̀. Àmín. Ọlọ́lá hawlan. wala quwwata illa billahi al-azim. àwa kí gbogbo ẹ̀yin ọmọ olóòkú pátá látòkèdélẹ̀. akínyín Ọlọ́run dákun ẹ̀yin bàbá yín Ọlọ́run dákun má jẹ́ mọ̀ nira. àmín. Ọlọ́run tí ó dà yín rú ní ojú bàbá yín lẹ́yìn bàbá yín Ọlọ́run má dà yín rú. amina. ìwọ máa ṣe tiẹ̀ kémi máa ṣe tèmi Ọlọ́run dákun má dẹ́ sáàrin yín. amina. Ọlọ́run adédé ọ̀sìnkì wájú rẹ̀ náà. Àmín. Ọlọ́run wákàtí mara àrùn wájú rẹ̀ náà. Àmín. Ọlọ́run la hawlan. wala quwwata illa billahi al-azim. náà a ní kí a jíire bẹ́ẹ̀ wájú Ọlọ́run fún bàbá wa náà èèyàn kì í wà ní náà èèyàn kì í wà láyé kí orí má mì kò sí bẹ́ẹ̀ sí ẹ̀dá ṣe lè mọ̀ ṣe tó á níbì kan tó kù sí lillahi al-kamal Ọlọ́run ọba nìkan ló pé òun ni ò ṣẹ́kù síbi kankan
bẹ́ẹ̀ dákan bá ní òun pé òun purọ́ tán rẹ̀ ni òun purọ́ ni ọba yìí ló pé tí ò sẹ́ni tó pé fún tó ọlọ́run wá wọlá pé ìwọ ló pé lọ́dọ̀ rẹ̀ àwa ń fi pípé rẹ̀ à ń fi ń bẹ̀ ọ́ fún bàbá wa Hasan ọlọ́run bá wa yááfì wọn. Àmín. ọlọ́run dákun bá wa yááfì wọn. Àmín. ọlọ́run fọyọ̀ kan. Àmín. ọlọ́run ẹni rọ ọlọ́run. Àmín. yusidi sama aleikum bidirara wa yumdidukum bi amwali wa banin wa yaj'al lakum jannati wa yaj'al lakum anhara astaghfirullah Allah 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 astaghfirullah innahu kana ghaffara inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد ويا ربي صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد ويا ربي صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد ويا ربي صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد ويا ربي صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد ويا ربي صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد ويا ربي صل على سيدنا تسليما اللهم صل على سيدنا محمد ويا ربي صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد ويا ربي صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد ويا ربي صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد ويا ربي صل على سيدنا اللهم صل على سيدنا محمد ويا ربي صل على سيدنا اللهم صل على سيدنا محمد وصحبه وسلم تسليما النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم النبي محمد صلى الله عليه وسلم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم فلما لا إله إلا الله 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 لا إله
لا إله إلا الله سيدنا محمد رسول الله عليه الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم آية الكرسي الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده العلي العظيم. بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. التحيات لله الزاكية لله الطيبة الصلاة لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الصالحين. الله فرح وعياد وجنة النعيم فرح وعياد وجنة النعيم في شتير الرادية في جنة العالية وطوفها دانية في شتير الرادية في جنة العالية وطوفها دانية في شتير الرادية في جنة العالية وطوفها دانية في شتير الرادية في جنة العالية قطوفها دانية. الله في شتير الرادية في جنة العالية قطوفها دانية في شتير الرادية في جنة العالية قطوفها دانية في شتير الرادية في جنة العالية قطوفها دانية. وعرض فرسنا فنعم المعيدون ولا رضا فرسنا فنعم المعيدون ولا رضا فرسنا فنعم المعيدون ولا رضا فرسنا فنعم المعيدون
توفاهم بغير لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض سهلا فامشوا بمناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فسيرتمون أم أمنتم من في السماء أن يرسل عليكم حاسبا فتعلمون كيف النذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبل بكل شيء بصير أمن هذا الذي لكم يسوقكم من دون الرحمن إن الغافرين يعبدون أمن هذا الذي يسوقكم إن أمسك رزقه لم يجد كل مفرد أفما يمسك من على وجهه يدخل العلم من الله وإنما أنا نذير مبين فلما رأوا الفتاة الذين كفروا وقيل هذا الذي كنتم به الله وإيمانا فما يذكر من الله عليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتني أصحابكم دارا فما يأتيكم بماء معين الله رب العالمين الله رب العالمين الله رب العالمين الفاتحة وصلاة الفاتحة بسم الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على سيدنا محمد الفاتحة وبركاتهما سبقنا صلاة ويقبل هدينا صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم بارك ثواب ما قرأنا آمين والنور ما طلعناه عادية منا إلى رؤيا بدك عازل اللهم بارك ثواب ما ọlọ́run gbogbo قرأنا dákàláyè yìí ọlọ́run bá wa sọ́ di kankan tí ọlọ́mọ bá wa bá wa Hasan. اللهم بارك ثواب ما قرأنا alẹ́ san tábà rí nínú gbogbo àwọn àyà tí a kà nínú súrà tí a kà yìí ọlọ́run bá wa sọ́ di ẹ̀san kan gbòógì. والنور ما طلعناه ọlọ́run bá wa sọ́ di ìmọ́lẹ̀ kó lọ tàn sí kábàárì bàbá wa Hasan. عادية منا إلى رؤيا بدك kele yìí máa jẹ́ ẹ̀bùn kan látọ̀dọ̀ wa lọ́sọ́dọ̀ bàbá wa Hasan. اللهم بارك ثواب ما قرأنا ọlọ́run kó dáka ní bíbá ayé ẹ̀san tábà rí ń bẹ̀ bàbá wa Hasan yìí látòrí ẹ̀ka ọlọ́run bá wa fi ṣẹ̀san fún wa. والنور ما طلعناه ọlọ́run bá wa sọ́ di ìmọ́lẹ̀ kan kó bá wa tàn sínú kábàárì wa kí bàbá wa Hasan ká máa wà nínú òkùnkùn. عادية منا إلى رؤيا بدك عازل ọlọ́run bá wa ṣe lẹ́san kan látọ̀dọ̀ wa lẹ́bùn kan látọ̀dọ̀ wa kó ló máa bá bàbá wa Hasan. بجاه سيد الورى ọlọ́run wọlé anábọ́wá Muhammad ní ìmọ̀lẹ̀. مولانا آدم عبد الله ọlọ́run wọlé bàbá ṣẹ́ka Adam ọlọ́run bá wa Hasan ọlọ́run bá wa kẹ́ wọn. آمين آمين الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ọlọ́run bá wa fi ṣe ìkẹ́ àti ìgẹ̀ bá a fi ṣe fún bàbá wa Hasan آمين ọlọ́run gbogbo àwọn àyà tí a kà àti àwọn súrà tí a kà ọlọ́run dákun ládàtà bá rí bẹ́ẹ̀ ọlọ́run bá mú bẹ́ẹ̀ mi bàbá wa ọlọ́run bá fi ṣèkẹ́ fún wa آمين bá fi ṣèkẹ́ fún wa آمين fún fáyà kan آمين ọlá àwọn ẹni rẹ ọlọ́run ọlá dídá sí wájú rẹ آمين ọlá àwọlé àwọn ẹni ọlọ́run آمين ọlọ́run bá fi ṣèkẹ́ fún wa آمين ọlá kún fáyà kan آمين bisimilayi kúrú ọlọ. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد Ọlọ́run bá wá gbé bàbá, Ọlọ́run bá wá bí bàbá sáyé àwọn ẹni rẹ̀. Aláwọ̀ yẹ àmọ́, aláwọ̀ yọ kéré mọ́.
الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. kábí ìyàn níjọ́ kan náà kò ní kéèyàn papòdà níjọ́ kan náà àyàfi tọ́lọ́ bá ti kádàrá bẹ́ẹ̀. èkejì wọn ọdún kẹwàá rèé inú ọdún kan náà inú oṣù kan náà Masha Allah àwa ìbẹ́ ń bẹ̀ lọ́dún náà nínú oṣù kan náà lóòkan náà ni abẹ́rẹ́ nǹkan ọdún tó pé oṣù tó pé ọdún mẹ́wàá tí bàbá wa Hùsẹ́ẹ̀nì fi ayé lẹ̀ iná ni bàbá wa Hasan sekini lọ́tẹ̀lé wọn tí í ṣe pé àwọn tún lu ọdún mẹ́wàá lé títí èkejì wọn la ilaha illallah Muhammadu Karim. ìyá wa àwọn ìmáàmù tí wọ́n sekini wọ́n ti dìrẹ̀ ẹ̀bẹ̀ lọ síwájú Ọlọ́run wọ́n wá ní àwọn fẹ́ ṣe ní màjáná anábìdẹ ní tẹ bá ti ń ṣe àdúrà ẹ máa ṣe kí ni ẹ máa ṣe sàárà rẹ gẹ́gẹ́ bí àwọn bàbá wa mùdí ìlú ṣe ń kọ́ wa oníṣàárà olùlọ̀gá aládùúà tó o bá jẹ́ tó ń ṣe sàárà dáadáa ẹni tí ń ṣàdúrà lẹ́gbẹ̀ẹ́ rẹ ó ṣáájú ẹ̀ gòkè ìwọ máa ṣe sàárà afẹ́ gbowó àdúrà owó fìdáhùn lọ́wọ́ ìyá kùmán wọ́n fún mi ní owó tó pọ̀ tàríkà tún pè torí káwá tí sọ di naam ìyá kuranu ẹni ní sùúrù ìyá kuranu ẹ̀yin nìkan lẹ dáwàdì. àwọn ọ̀rẹ́ yín náà. àkọ́kọ́ ẹjẹ sọ kàn sí létí ẹjẹ sọ lọkọ ọkọ yóò sì bí sí bí dà wọ́n sì ń bọ̀ láàyè àyàwó. àwọn ọ̀rẹ́ yín náà gbogbo ẹni tó mọ ìyá kuranu rí lẹ́ẹ̀kan náà ìyàwó ilé àwọn ọmọ ìyá kùnàmù rí. pé kọ́ lọ́n bá kẹ́ bàbá. owó 2000 wọ́n kọ́ lọ́n kẹ́ bàbá àti àwọn ìmáàmù wa bàbá ọlọ́run yára yín pẹ́ ọlọ́run má bà yín láwọ̀ jẹ́. àmín. a máa dá a máa dùn a sì máa dára gbogbo àwọn tó mọ ìyá kùnàmù rí o gbogbo bàbá ẹni ẹ máa bọ̀ ló kàlẹ́ bí nìfa gbogbo àwọn tí wọ́n mọ ìyá kùnàmù láìla ìyá kùnàmù ẹ̀yin náà dá bẹ́ẹ̀ lọ́mọ ogun lẹ́yìn ẹ̀rọ mama ẹgbà àwọn tó bá ìyá kùránù wọn lélẹ́yìn la ilaha illallah la ilaha ìyáwá ìyábìrì akíní kò ní bàjẹ́ fún yín àwọn náà náà wọn mọ ìyá kùránù ìyáwá yìí ti náwó ń jẹta ìyáwá adúrú ìnáwó tẹ ẹ ṣe níjẹta ẹ tún mọ ìyá kùránù rí la ilaha illallah ọlọ́run ti yá ọlọ́run kò ní jó bàjẹ́ ta ló kù ẹ sọ sí létí na ẹgbẹgbẹ ẹni báyìí nínú àwọn tó bá wà nílẹ̀ bisimilá ṣé ìyàwó tó kù ní la ilaha illallah Masha Allah ìyàwó ìyá ọkọ la ilaha illallah màmá ọlọ́run ní báyìí láwọ̀ jẹ́ ẹ bá ń bí ìyàwó sẹ́yìn méjèèjì ní kàlẹ́ dáná kò sẹ́ni tó tẹ̀lé wáyé ẹ pọ̀ àwọn ìyàwó náà kan tó bá àwọn ìyàwó ẹ lọ jòkó màmá ikọ̀ ní sàlàáfíà yín ẹ ní kí o kèrè ìbànújẹ́ ìpè ìbànújẹ́ ẹ ní bá wọn gbà á àwọn ìpè tí ẹ̀dá máa ń gbà tí máa sọ ìwé nù tí sọ gèlè nù kò ní bọ orí fóònù yín ọba asájú ẹ̀dá Muhammad la hawla wala quwwata illa billah náà tàtúni tàbí ìpè tàǹtọ̀ afárá abẹ̀rẹ̀tì ẹ̀dọ́ bàbá ẹ̀yin ìkàlẹ̀ wá dáná láti ọ̀dọ̀ yìí wọ́n ní kẹ́ ìpínlẹ̀ èkó wọ́n sọ̀pọ̀tì ẹ̀yẹ gbàdání ẹ̀yẹ sáré gbàdání ẹ̀gbàdání ẹ̀wà pọ̀jù báyìí kẹ̀wẹ̀ tí ó mọ̀ níwò ẹ̀yẹ wo ẹ̀ tó bá ń mọ afárá abẹ̀rẹ̀tì yìí tó tẹ̀lé afárá abẹ̀rẹ̀tì yìí wa kó máa bọ̀ lẹ́ẹ̀kan náà. Ibi tí mo wá rí láàdọ́ra wà láàdìrára láìkìrá àti díìnì ni ìjẹ nípa òfin bẹ̀ ìyá rẹ̀ ti fẹ́ sọ lónìí tó yẹ kẹ̀kẹ́ gbogbo báàgì yín lẹ̀ fìyà. Ẹ̀rí pé wọ́n ti mọ àfáà abẹ̀rẹ̀ tí yìí báyìí láìra àyìnlá àsọdá kéèyàn máa ṣe dáadáa. Lẹ́yìn àfáà abẹ̀rẹ̀ tí yìí tani é túkà ìyá Quran bàbá ilé làwà ẹfun lẹ ẹyin sábì rẹ
àgbowó lọ́wọ́ tiẹ̀ lébi tó ní bàbá ẹ̀ kú abẹ́ rí nǹkan. náà ìyá wa kótó kan àbá yìí ta ló tún kù wọ́n ń bọ̀ lọ́nà mọ́sálà wọ́n máa bá yòókù. afá Abdulateef kò ní bàjẹ́ fún yín ọlá abúlé lazim olórí ẹbí ẹ tó ti lé mú afá tọ́ntọ́n Muhammad Mojib afá Muhammad Mojib ẹgbẹ́ la pẹ̀lú jama ẹgbẹ́ afá kò sí ẹni tí súnmọ́ rẹ tó ti ti yàrá ìlú ní ìlú òbí wọn sá ọmọ wọn ti ṣe fìdá fún bàbá ò lè jẹ mọ́ wọn à lè mú mọ́ wọn à lè bá yàn lọ òde mọ́ ìtòkù tí yọ ọmọ lọ jẹ́ ìkẹ́ fún wa onílé ta sọ̀kalẹ̀ yìí afọwọ́ Muhammad Mojib sáfẹ́ olówó gbogbo ẹ̀ tó ń sọ yìí kò ní ìtumọ̀ wàhálà ìyá tí a ti kú ojú ti dá bàbá wa ti kú ojú ti dá fìkọ́sí darí fìkọ́sí ọ̀fíìsì wọn máa ṣàwà ẹjọ́ láró máa fọwọ́ àwọn la ìyá àyè bíkì ọyẹ ká pè ẹ̀yìn lọ́pọ̀ ni o ọyẹ ká pè ẹ̀yìn tó sọpọ́ọ̀tì bọ̀dọ̀ ẹ̀ ni o wọ́n padà pè ọ́ o bọ́yún ọ̀nà bá mọ́wọ́ dání èyí ó gbà lọ́wọ́ ẹ̀ ní ìtumọ̀ kó sá ti nà jáde afọwọ́ Muhammad Mojib owó Muhammad Mojib rè owó àdúrà Muhammad Mojib wọn làwọn ìyá wa ti ń wáyé la ilaha illallah kọ́lọ́n kó wọlé anábìwá Muhammad ọlọ́run bá ní dá àfa náà sí ọlọ́run kó wọlé anábì Muhammad ọlọ́run bá ní gbó náà ga mọ́ àwọn tí wọ́n ti ga àwọn tó ti ga ọlọ́run máa ń rẹ̀ wọ́n lẹ̀ ọlá Muhammad kẹrì ọlá alá àwòrán ọlá àná mi ẹ̀fọ́ wọlé tì í bẹ́ẹ̀ ti fún mi lójijì ọmọ ní ìyá wa. náà afọwọ́ Muhammad tó jù wọ́n ti mú owó rẹ̀ bẹ̀ ìyá wa ní ọlọ́run ní jẹ́ tán bẹ̀ ọlọ́run akọ́rọ́ lazim náà abáàtọ̀ yìí lọ́ọ̀tùkú kò ní bàjẹ́ fún ọ yóò máa bọ̀ ní kò ní kan ọlọ́run Muhammad kari Habibullah máa bọ̀ wọn náà ń da ara bàbá kọjá tí wọ́n bá ń sọ wípé ọmọ bàbá dà á máa náwó sí wọn náà ìyá kò ní tán bẹ̀ ọlọ́run akọ́rọ́ lazim owó àdúrà bàbá dà owó ẹ̀dúrà bisimilá wọ́n sá máa rọ́ ọmọ bó ti máa ń rọ́ yìí máa bẹ́ẹ̀ wọ́n fi èmi lówó tí ò sáré rẹ̀ kò dání ọ̀yà kọjú sáwọn èèyàn rẹ̀. afá Habibullah ó ní ẹ wá bọ̀ náà sọ owó àdúrà ìyàwó ẹ pè mí ìdá mi sọ pé iye kan tó bá yẹ pé mo ní iye kan ní sí ni gbogbo ẹgbẹ́ bá máa afáwọ̀ Habibullah bísíńlá owó àdúrà ti Habibullah àdíbẹ̀ ẹ̀kọ́ ni bàbá tí máa fi kọjá ayé ẹgbẹ́ tí máa tòní padà tó lọ́wọ́ afáwọ̀ Habib owó àdúrà títí ẹ̀ òun náà ni wọ́n ń san lọ́wọ́ yìí ọlọ́run kó wọlé ayé ànábì akíyàn bàbá wa kí wọ́n máa wọlé àjọ wà á bí ní ìjẹjẹ ni ọlọ́run jẹ́ kí ẹ̀mí aláyé ogun mọ́kànjú oko yín mọ́fẹ́jọ́ oko yín sípèsì ọlá àwọn ẹni ọlọ́run ti gbé ń kalẹ̀ la hawla wala quwwata illa billah afáwọ̀ Habibullah owó àdúrà títí ẹ̀ òun náà ni wọ́n ń san lọ́wọ́ yìí kọ́lọ́ kó wọlé ànábì Muhammad ọlọ́run jẹ́ kí afáà náà kú lẹ́mìí àwọn àdúgbò bàbá ọlọ́run jẹ́ kó náà ní àṣeyọrí inú ayé ọlá la hawla wala quwwata illa billahil aliyyil azim tọ́ kó lè báyìí kó síwájú àwọn bàbá gbogbo ẹ jẹ́ ká sọ pé amínà ẹ jẹ́ ká ní amínà ẹ jẹ́ ká ní amínà látara bẹ́ẹ̀ gbogbo apáta ọlọ́run jẹ́ kí àtúbọ̀tán ẹnìkọ̀ọ̀kan ọlọ́run jẹ́ ó dáa o ọlọ́run jẹ́ ká àtúbọ̀tán ẹnìkọ̀ọ̀kan ó dáa àti àwọn bàbá wa tí wọ́n wọlé bọ̀ ọlọ́run dákun jọ̀ọ́ kọ́lọ́run bá ní gírètì yín padà lẹ́yìn yín ọlá Muhammad Karim ọlá aṣáájú ẹ̀dá ọlá la hawla wala quwwata illa billah ọlọ́run tó jẹ́ kí a máa rí báyìí ọlọ́run dákun jọ̀ọ́ àìní eré nígbàlùkù yín wá ọlọ́mọ sàdéhùn fún yín o gbogbo ẹ̀yin ìyá wa gbogbo ẹ̀yin bàbá wa tí a jọ ṣe fìdáhùn fún bàbá wa Hasan ọlọ́run dákun.
dákunjọ́ mọ́sálàyé jẹ́ kí ọdún jẹ́ kó jìnnà síra wọn jẹ́ kí ọdún jẹ́ kó jìnnà síra wọn gbogbo àwọn ọmọ pátá ọlọ́run dákun mọ́lùkọ̀kọ̀ pánú wọn ọlọ́run gbogbo àwa ọ̀rẹ́ pátá ọlọ́run mọ́lùkọ̀kọ̀ pánú wọn ọlọ́run gbogbo ẹbí pátá ọlọ́run dákun jọ̀ọ́dí alùpùpù ẹ̀mí nínú ayé ọlọ́run bíbí ànábì ọlọ́run láhẹ́wòlá wala quwwata illa billahi al-aliyyil azim gbogbo ẹni tó ti kú ní ẹ bá wa kẹ́ ìkẹ́bẹ̀rẹ̀ lórí ànábì Ádámù múmìnì mọ́mìnà fẹ́rí jòkó gbogbo ẹni tó ti kú ní ẹ bá wa kẹ́ ìkẹ́bẹ̀rẹ̀ lórí ànábì Ádámù múmìnì mọ́mìnà fẹ́rí jòkó múmìnì mọ́mìnà fẹ́rí jòkó mọ̀mìnì mọ̀mìnà fẹ́rìndòkú. ẹ jẹ́ ká sọ pé sallallahu alaihi wasallam. olórí ẹbí lóde yìí àìbẹ́ẹ̀kọ́ nǹkan ò ní sàwọ̀ yín ẹgbẹ́ ẹsẹ̀ dúró tẹ fúùtù gbogbo nǹkan láti ṣe ń bí lónìí nǹkan ò ní ṣe yín ọlá Muhammad àti kakurani asàdúrà bẹ̀rẹ̀ àti ṣe fìdáù fún bàbá owó mẹ́tẹ̀ẹ̀ta lẹ́ẹ̀kan náà owó mẹ́tẹ̀ẹ̀ta lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ sì wà ẹ̀ka lè fún mi wá sí o ní ìṣe 50 naira ẹ̀rọ. ẹ kí n yọ ọkàn kúrò bẹ́ẹ̀ kò pé kí n lọ dé àjọ wà ní street ni bàbá ẹ kọjú báyìí ṣé ẹ kò sẹ́ni tó tẹ̀lé wá ẹ̀yìn nìkan lẹ wá ọ̀rẹ́ yìí kankan obìnrin kankan ọ̀mọ̀ yìí gbogbo àwọn tó wà ń kálẹ̀ kùsùn tó mọ ìlú yìí àwọn ẹ̀kọ́ nǹkan yín dání tẹ́ bá ti kó dání àwọn tó mọ ìwọ̀n máa jáde wá sí ẹ̀yìn ẹ̀gbà ẹ̀pá àwọn tó mọ ìwọ̀n máa jáde sí ẹ̀fọn ti mọ yìí kò ní sẹ́yìn nìkan ayé ti rí yín ayé ti mọ̀ yín ọlọ́ngbà yìí lọ wọ ayé rí tẹ́ ayé tí mà yín kọlọ́ngbà yìí lọ́wọ́ ayé. ṣé ọmọ àwọn sí àbí wọn àmọ́ wọn? ọlọ́mọdé tán lọ́wọ́ yín kò ní tán lé yín kò ní tán lára yín ọlọ́ Al-Qur'an al-Azim ọlọ́ la hawla wala quwwata illa billah ẹ̀wọ̀ tó yín ni àwọn ìyá yìí ti ṣe ń bọ̀ Masha Allah Masha Allah ìyá ọlọ́jà rí yín pẹ́ ọlọ́jẹ́ kẹ́mi yín ó gùn ṣe àyè náà pẹ́ ọlọ́ Muhammad Karim. Màmá ní Ọlọ́run jẹ́ kẹ́ ṣàyè náà pẹ́ ìyàwó náà ní Ọlọ́run jẹ́ kẹ́ ṣàyè náà pẹ́ Ọlọ́run ní sẹ́rù báyìí ọlá Al-Qur'an al-Azim ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ẹ lọ jókòó ẹ fi gbogbo ara jókòó ẹ má fara ẹ̀dí kan jókòó ẹ̀rí torí yín ìyá náà tún bọ̀ ni ẹ lọ jókòó. Naam látara bẹ́ẹ̀ gbogbo ẹ̀jẹ̀ àtẹ́wọ́ àdúrà àtúbọ̀tán oníkálukú wa ọlọ́mọsá ìjọ dáa sọ pé àtúbọ̀tán mi Ọlọ́run tó dáa sọ pé àtúbọ̀tán mi Ọlọ́run jẹ́ kó dáa sọ pé àtúbọ̀tán mi Ọlọ́run jẹ́ kó dáa ọ̀là la hawla wala quwwata illa billahi al-aliyyil azim subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin alhamdulillahi rabbil alamin. láì ní bẹ́ẹ̀ pẹ̀lú àti àwọn bàbá tí àwọn náà tún wọlé nígbà tí à ń ṣe ètò fìdáwò náà ní ọwọ́ Ọlọ́run dákun jẹ́ ká rí yín pẹ́ o Ọlọ́run dákun bá dáadáa tí yín náà jẹ́ Ọlọ́run jẹ́ kí ọdún ó tìǹà síra wọn ọlá Al-Qur'an al-Azim la hawla wala quwwata illa billah. afẹ́gbẹ́ ọ̀rọ̀ Ọlọ́run èyí tí yóò mú ọkàn ẹnìkọ̀ọ̀kan tí yóò pe ọkàn wa lọ sí ọ̀dọ̀ Ọlọ́run èyí tí yóò jẹ́ kó máa yé èmi àti yín pé kò sí ẹni tó wáyé tí ò ní kú. ẹ bá ń pè amina. Amina. ẹ bá ń pè amina. Amina. ẹ bá ń pè astaghfirullah. Astaghfirullah. ẹ bá ń pè astaghfirullah. Astaghfirullah. astaghfirullah inna Allaha ghafurur rahim. Astaghfirullah inna Allaha ghafurur rahim. mo kí Ọlọ́run mo kí Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. mo wá tara Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. mo kí gbogbo àwọn onísábàbí ire wa àwọn tí wọ́n ti lọ àtàwọn tí wọ́n ṣẹ́kù
ẹ̀dàgbọ̀n ìdìbò nítorí ọlọ́ọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ tó bá gbé sẹ́tẹ̀ ẹ̀rọ mi ẹgbẹ́ kí n gbé àná fún ọ̀la. mo kí gbogbo àwọn onísábàbí ire àwọn tí wọ́n ti lẹ́nu àtàwọn tí wọ́n ṣẹ́kù. rahmatullahi alayhi. bẹ́ẹ̀ látọ̀rí Maulana Sheikh Muhammadu Said Ibrahim bàbá lórílẹ̀ ìtànà. rahimahullahu ta'ala. Maulana Sheikh Adam Abdallah Al-Alori. rahimahullah. Maulana Sheikh Kamaluddin Al-Adabi. rahimahullah ta'ala. Maulana Sheikh Yusuf Al-Gbaji. rahimahullah. èyí kárí gbogbo àwọn ẹni rẹ̀ tí wọ́n ti lọ. mo tara wọn mo kí gbogbo àwọn tí wọ́n ṣẹ́kù fún wa. bàbá wa ní mọ́kàsí ti ní Sheikh Habibullah Adam Abdallah Al-Alori. tawallallahu ri'ayatahu. Sheikh Ibrahim Saidi Ọláwùmí. adamallahu hayatahu. Ọlọ́run yóò kárí gbogbo àwọn afáwa tí wọ́n kú ọlọ́mọ́sàbá wa ṣàlékún ìdúró tí a ti pẹ̀lú fún wọn. àmín. ọ̀dà àtànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. Mọ̀lánà Sheikh Muhammadu Said Ibrahim. rahmatullahi alayhi. bàbá ní wọnú ìlú wọn fi oúnjẹ ẹ̀kẹta ìlú ọwá ní òtó séèyàn kan ló bá ń bẹ̀ ni. àwọn afáwa tí wọ́n ní ilé tí wọ́n ní àdúgbò mo kí ọlọ́run lára yín bẹ̀ látòrí ọ̀rọ̀ imam bàbá wa Sheikh Suleiman Muhammadu Jumwa adamallahu hayatahu. ọba tí ó fi yín sí aṣáájú ọlọ́mọ bàbá wájú jẹ́ máa yín lọ́wọ́. àmín. ọlọ́dàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. lẹ́gbẹ̀ẹ́ wọn mo kí àwọn afáwa Sheikh Ahmad. adamallahu hayatahu. ọlọ́mọṣà jẹ́ kí ó máa dá sí i. àmín. àbáríkà nàbí wa Muhammad. sallallahu alayhi wa wọ́n á sallam. kí àwọn bá wa tí ẹjọ́ wá láti akin ògùn mọ́ pákó lọ́hùn-ún ọlọ́mọṣà ṣàlékún rọrùn. àmín. ọlọ́nkójọ pa wọ́n pọ̀ kẹ́. àmín. wọ́n fa àwọn tó kù láre. àmín. wọ́n káwọn fáwa tí wọ́n ń darí ètò láti pé mo ṣe gbólóhùn istighfar gbogbo ẹni a bá pè ní nǹkan tó sì gbà wípé bí wọ́n ti pè òun náà lòun rí kò ní jẹ́ bẹ́ẹ̀ kálẹ̀ ni. Ayakumullah. bí àwọn ti rí ni wọ́n jú èmi nì ọlọ́mọṣà jẹ́ kó máa dá sí i. àmín. ọlọ́pẹ́dẹ́kẹ́mi náà dá tó wọn. àmín. àbáríkà nàbí wa Muhammad. sallallahu alayhi wa wọ́n káwọn sallam. fáwa olólùfẹ́ aláníyàn rí Adé Muhammad. sallallahu alayhi wa wọ́n ní sallam. alimomin mir'atu akihi. mọ̀mìnì ọ̀nà ni mìíràn ọmọ ìyá rẹ̀. lẹ́yìn àwọn bá ti rí náà ní ọgbà pọ́nmọ́ la kejì rí báwọn ti dá náà ni wọ́n fẹ́ káwa náà ó dáa Sheikh Abdul Hakim ọlọ́mọsábà mi ṣàlékún dáadáa. àmín. láì tó bá alukurani ní iwájú ọlọ́run. àmín. ẹ bá wà bẹ́tò ó ṣe tò bẹ́tò ó ṣe tò bẹ́tò ó ṣe tò náà ni ayé yín ọlọ́mọdé àrùmọ̀ yín lọ́wọ́. àmín. aláàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. mo fi tí mo fi kí bàbá wa àlùfáàlà kí. alifalaki ọlọ́mọdé kárí yín pẹ́. àmín. láì tó bá alukurani níwájú ọlọ́run. mo àmín. kí àwọn bàbá wa lẹ́gbẹ̀ẹ́ wọn mo kí àwọn bàbá wa àgbà lẹ́gbẹ̀ẹ́ wọn Allahu Akbar. Allahu akbar. ọlọ́run la jí jòkó wọn tó jòkó tì wá wọ́n sábà fi sàlékún òkè bàbá yìí. àmín. alànàbí wa Muhammad. sallallahu wọ́n alayhi káwọn wa fún sallam. àwọn tí wọ́n ní kí nígbà wọn jáde pé iwájú làwọn àwọn nìtọ̀ ẹ̀yìn ẹ̀dúró ní ẹ̀yìn kí mi ọwọ́ àwọn wájú àfààní ọlọ́run bá tún ṣe ilé ní iwájú látàná wádìí ní ọlọ́mọsọ yìí dẹni èrò láéláé àmín. wọ́n sọ yìí dẹni ẹ̀yìn àmín. la masha Allah la quwwata illa billah. mo kí ọkùnrin mo kí obìnrin bẹ̀rẹ̀ látòrí àwọn bàbá wa ìka gbogbo ẹ̀yìn ìyá wa mo wá kí àwọn ọmọ inú òkú ẹ̀ bá ń pariwo ọlọ́run. Allahu akbar. bẹ̀rẹ̀ látòrí alájà wa Màrúfà wọ́n fi kárí gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ inú òkú mo rí pé wọ́n bísí lọ́wọ́ wọ́n ń ná nǹkan mí tójú èyí tí àárán yìí lọ kò jẹ́ kí wọ́n sí ní ìkàlẹ̀ bẹ̀rẹ̀ láti ibi tí ó ti bẹ̀rẹ̀ ọbìdérí ibi tí ó dé a kí wọn kú ohun tí ò ṣe wọ́n rí tó ṣe wọ́n Allah. torí bàbá wọn ò kú rí a sì kí wọn tó ṣe wọ́n tí ò tún lè ṣe wọ́n mọ́ ayé bàbá wọn tó kú mọ́ ni ó ti kú náà nù
àfààní ọlọ́run bẹ ọlọ́run ọba tí ń dúró tì yín lójú ayé bàbá àgbà bàbá rẹ̀ kú tán lọ́rọ̀ rẹ̀ dàrú ọlọ́mọ fi bẹ́ẹ̀ rántí yín àmín àtọkùnrin yín àti obìnrin yín àmín ní àpapọ̀ salamullahi alaikum wa rahmatuhu wa barakatuhu. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Nínú lábẹ́ kíkì ni mo kí gbogbo pákó kalẹ̀ àwa tí a ti dé mo fi kí àwọn tí wọ́n ń bọ̀ wá dáadáa náà ní kọ́lọ́wọ́ tó jẹ́ ká tó mọ rí bá ara wa ṣe aláàpẹ́lẹ́ Al-Qur'an ní iwájú Ọlọ́run. Ìwà bára wa kẹ́dùn nínú pé èmi dé ààyè yìí kò sí palẹ̀mọ́ fún wáàsí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam. Bí dùnú bá kankan nù yín ẹ bá a dunnú torí bí dùnú Ọlọ́run ti lè wo tóbi tó nú ayé èèyàn téèyàn bá rí èèyàn kí èèyàn pé kú oríire yóò sì mọ sí mú pé àbíkíní yìí ṣe nǹkan rí. Allahu akbar Allah. Bẹ́ẹ̀ nígbà tó jẹ́ ti lè wo tó nú ayé èèyàn má gbé tí ó jù wá lọ kò wá. Àmín. Téèyàn bá ń rí èèyàn kí èèyàn pẹ̀lẹ́ yóò sì mọ já nǹkan náà dànù lára ẹ̀. Allah. Àìrí ni kí ni wípé pẹ̀lẹ́ òun tún tóbi ju tó ṣèyàn lọ. Allah. Ìlú ìtẹ̀lọ́rọ̀ Ànábì Muhammad ni Sallallahu alaihi wa ètò sallam. gbèmídé ẹ̀yìn àfihàn àfọ́ àti kìnnìlẹ́rùn pẹ̀tọ̀ ọmọ wa náà ni a gbọ́dọ̀ ránṣẹ́ Ọlọ́run jẹ́ irinṣẹ́ náà jẹ́ o. Àmín. Àlùbáríkà Ànábì wa Muhammad Sallallahu alaihi wa sallam. gbogbo ọmọ lẹ́yìn Ànábì Muhammad bá kú sallallahu alaihi wa sallam. Ó ní kò jáyé òun mi. Ó ní Kò jáyé òun mi. ó ní Lílọ tá ó lọ ní ibẹ̀ kó jáyé òun mi. ó jẹ́ ohun mi ó tó jẹ́ ohun mi kò jẹ́ ohun mi ó tó jẹ́ ohun mi lílọ tá ó lọ níbẹ̀ kò jẹ́ ohun mi. Ayé dùn lóòótọ́, ayé dáa, ìgbádùn ayé dùn, ó ti wá dùn tó nì, ìkú níbẹ̀ ńjọ́ kan yìí ń kọ́. Ìkan nínú àwọn kúlọ̀fà Rahmatullahi alayhi. ó dórí ìtẹ́ bàbá rẹ̀, ọwọ́ arí bí gbogbo ohun tó le fóun tẹ́lẹ̀ ti ń dẹ̀. Gbogbo àwọn tí wọ́n máa wò ń pé mú òkè tẹ́lẹ̀ owó orí bí wọ́n ti ń bá òfóun wọ́n ti ń tẹ̀. Wọ́n ní mahala tó há lè fi jóná yá. Kí ló fi ń dùn tó ayé yìí má dùn gan o. Lawla ni mọ́ọ̀tù. Tí ẹ bá ń ṣe pé nígbẹ̀yìn gbẹ̀yìn á padà kú náà ni. Ìkan náà àwọn Húsá ọ̀rọ̀ bàbá rẹ̀ wá ní làwùdáàmà tìlẹ̀gẹ́ ìrúká lámàjá àdà òrùka. Tó bá já sí pé ipò tó ń bẹ̀ yìí dáa pé àwọn bàbá rẹ̀ wọn kúrò ń bẹ̀ ni láì pé wọ́n fi bò yẹn lẹ̀ fún àwọn bàbá rẹ̀ ni Tọ́jú wọ́n ló ní ní kàn. tó bẹ́ẹ̀. Ìyá wa mú mi bẹ̀rẹ̀ wípé ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ bí wa lè jòkó yìí. Ayé ní í ṣe wá ní àbáwá là ń ṣayé. Hayyakumullah. Ẹ bá tẹ̀lé ní ìfitọ́lọ́ àná àwọn ń ṣayé lọ. La ilaha illallah. Muhammad Karim. Ẹ wo ẹyẹ sì máa bá lọ náà ẹ̀yọ̀ fẹ́yìn ti dàgbà. Àwọn ń ṣayé lọ́wọ́. Àwa sì kéré ẹjẹ́ aṣayé. Ẹ dákun ṣayé ní í ṣe wá ní àbáwá là ń ṣayé. Hayyakumullah. Ìdáhùn tí ó jìnnà náà ni wípé ayé ní í ṣe wá. Torí wípé gbogbo àdúgbò náà padà di àbẹ̀gbé. Allahu akbar. Bàbá tó di àbẹ̀gbé ń jẹ ẹ̀jọ̀ yìí bí wọn dáadáa. La ilaha illallah. Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Ẹgbórí ni dáadáa, ẹgbórí ni dáadáa. Tá wá di àbẹ̀gbé yìí, wọ́n ti já àdúgbò rì.
tóbi bá bímọ ọmọ mi rẹwà tọ́já sí wípé wọ́n dùn ún gbé kiri títí débi wípé nígbà tí oúnjẹ báyà màmá rẹ bá ń béèrè ìgbà ọmọ yìí ti nídìí àtijọ́ ní ọ̀sẹ̀ máa wà kí ẹ dákun ọwọ́ ta lọ́wọ́ ó ti fẹ́ jẹun. wọ́n ti gbé lọ. níbi tó rẹwà dé. ayé mi náà ní ọ̀rọ̀ àṣẹ títí débi wípé à ń ran la ilaha illallah bí àgbà bá dójú ẹ̀ ibi ilé tí grandpa bá wà yóò wá di ààyè ìbẹ̀rù fáwọn ọmọ láti wọ̀. ayé ní í ṣe wá àráyé ṣe. torí pé wọn yóò tí ì mú ká tọ́ ọmọ wa à ń kárí bí sátẹ́tì àmọ́mí nǹkan máa ń tapá ọ̀dídọ̀ ìmọ̀ta. sátẹ́tì àmọ́mí nǹkan máa ọ̀dí máa ń tapá ọ̀dídọ̀ ìmọ̀ta. wàtú tí mo ká tọ́ ọmọ wa ń kọ ìdí. mo ká tọ́ ọmọ àsìkò táyé ń fún wa lóúnjẹ lọ́wọ́ ojú ó máa dán ẹ̀kẹ́ ó máa dán. wàtú tí mo ká tọ́ ọmọ wa ń kọ ìdí. aṣọ ọmọ ní kìtì lọ́rùn ayé ń fún wa lóúnjẹ ńgbà náà ni è. àtúntà mo ká tọ́ ọmọ wa ń kọ ìdí. lásìkò táyé ń fún wa lóúnjẹ lọ́wọ́ ibi tí wọ́n fi gọ́tà tí wọ́n gbé pákó sí wípé ká fi gbà kọjá yóò tó wá fò orí igi tí ó tẹ̀ ń bẹ̀ o àmọ́ yìí fún lóúnjẹ táyé ń fún lóúnjẹ lọ́wọ́ egun ní ń bẹ gìrìgìrì. pákó kọ́tà nínú àlọ́padà di wípé títí wọ́n ń tẹ pákó yẹn wò wípé ṣé pákó yìí dúró dáadáa ṣé kò ní já òun bọ́ sí gọ́tà. wàá tún tí wọ́n ìmọ̀ gọ́tà máa wà kọrin ìbéèrè. ìmọ̀ gọ́tà mọ̀ ayé lásìkò tí wọ́n ń fún ẹ̀dá lóúnjẹ lọ́wọ́ yóò tẹ̀lé gìràgìrà àmọ́ wà á ń kárí ibè. bàtà tí a mọ̀ mí ká mi ní o máa ta ìmọ̀ta. bàtà tí a mọ̀ mí ká mi ní o máa ta ìmọ̀ta. máa ta ìmọ̀ta ìta oúnjẹ táyé fún wa nì sọ́jà tí a mọ̀ mí ká yóò padà gbá lára wa. wọ́n bá ti wá bẹ̀rẹ̀ sí ní gbà á yọ̀wá di èmi ò ní máa lo káró olè ṣé bẹ́ẹ̀ lẹ́ máa lò tẹ́lẹ̀ èmi ò ní máa ní folic acid ńlẹ̀ ṣé bẹ́ẹ̀ lẹ́ máa nílé tẹ́lẹ̀ ayé tí ń gbà tó oúnjẹ tó fún yín tí ń gbà padà ni. Allahu Akbar. ètí wá ń gbà tó fún wa padà ṣé àwa ni à ń ráyè yẹn ṣe ni àbó òní ṣe wa. Ayyakumullah. látara ṣiṣẹ́ wà ní bẹ́ẹ̀ ọba tó ní wọ́n tọ̀ wá. báwọn Quran chapter 23 níbi títí ń sọ̀rọ̀ bóun ti dá wa ọkà nípele méje kó lè bá a dúró bẹ́ẹ̀ nítorí pé ẹ̀tàn la fẹ́ ká lè dùn yín nú. bẹ́ẹ̀ ìpele mẹ́sàn-án ni. A'udhu billahi minash shaitanir rajim. Wa laqad khalaqnal insana min tin. Ọlọ́run ló dá a lá òun dá bàbá ńlá wa Ádámà lára ẹ̀rọ̀fọ̀ ó dé ní. Wa laqad khalaqnal insana min sulalatin min tin. àkọ́kọ́ náà ni. Thumma ja'alnahu nutfatan fi qararin makin. ẹlẹ́ẹ̀kejì òun ní ká máa jáde lára omi lọ́gbọ́n láàrin ara wa méjèèjì ó di méjì. Thumma khalaqnal nutfatan 'alaqatan. òun padà ní kò ní ìlú mudghatan. mọ̀rọ̀ sì ni àwọn afọ́n bẹ́ẹ̀ kalẹ̀. Ayyakumullah. Thumma khalaqnal sùúrù ní ti ń bẹ lọ́kùnrin ní bẹ lóbìnrin tí wọ́n ti há táǹkà yìí. ẹ bá ń pariwo ọlọ́jọ́ máa. látòrí ànábì Ádámà ẹrọ̀fọ̀ ọwọ́ aláwọ̀ àtàmọ̀ jẹ́ ọ̀rọ̀ ọmọdọ́mọ rẹ̀ káwọn àmọ́ jómi káwọn wá látara omi. wàtàrà kìnnàlá alákọ̀tà mọ̀dígàtà. obìnrin yóò padà wá sọ di báàsì ẹran yóò padà sọ di ẹ̀jẹ̀ kíkí yóò padà di báàsì ẹran. wàtàrà kìnnàlá mọ̀dígàtà ẹ̀rọ ọmọ. yóò padà wá sọ di
eegun فكسر العظام لهما lọ́mọ wá sí gbogbo ẹran ọlọ́run wá ní. ثم أنشأناه خلقا آخر ẹlẹ́kẹ̀ẹ́gbẹ́ fún àṣà náà kálíkà ẹ̀ ààrà àtọwá tó dálẹ́dá mi. ẹlẹ́kẹ̀ẹ́gbẹ́ lónìí ọwọ́ parí ẹ̀ pé bàbá ọ̀rọ̀ àṣànú lè bá lè dé. bá a bá ń ṣe súná ibi àti dúró nù ní bẹ́ẹ̀ kò parí bẹ́ẹ̀ ó kù. bàbá rẹ̀ kan lọ asánù lè kàlíkì mímọ́ ọlọ́run ọba tó mọ ẹ̀dá dájú gbogbo dẹ́dàdẹ́dà lọ. ọlọ́run á ní lọ́sẹ̀ kan tó ti wí ni náà ó ní fún màbá dàda líka. ثم إنكم بعد ذلك لميتون. ọlọ́run ní kò sọ́nà tẹ́fẹ́ gbé gbà. ìnákùn bàdàdà líka lamayitun. ọlọ́run ní máa pa yín ní sá. ẹ bá ń pariwo ọ̀rọ̀. Allahu Akbar. ثم ọba tó wá إنكم pàṣẹ sùúrù ọba tó fọ́ sọ́jà wípé yèmí sẹ́ máa pa yín tí ó sì sẹ́ni tí ó ta lẹ́yìn jẹ ẹ dàpọ̀ ẹ̀ pariwo ọba náà pé Allahu Akbar. ọlọ́ni tó máa ń nàkún ba'da dhalika lamayyitun. ọlọ́ni máa pa yín. ثم إنكم يوم القيامة تبعثون. ìgbésẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́sán ni pé ba'da dhalika lamayyitun mi bá ti wá pa yín tẹ̀lé padà gbé yín dìde. ẹjọ́ sọ́ba tó ní wá tàn wá kò tàn wá ó ti lóun ó pa wá wọ́n níbi kó wá pàdé ẹ̀ta ló wí fún níbi kó wá pàdé ẹ̀ta ló wí fún ikú tí wá wá ká tà ń yàn lódì ibi kó wá pàdé ẹ̀ta ló wí fún Ibi kó wá pàdé ẹ̀ta ló wí fún. Ibi kó wá pàdé ẹ̀ta ló wí fún. Ibi kó wá wà láàyè lórí. Ibi kó wá pàdé ẹ̀ta ló wí fún. gbogbo nǹkan láṣẹ nítorí kíkó mọ́ wọlé kọ́dà tún sọ̀rọ̀ wa dé lẹ́wọ̀n àbí ẹlẹ́wọ̀n kan náà máa ti géètì mọ́ síbẹ̀ ńkọ́ Yóò wọlé náà ni. nígbà ọba ya tó wọlé ta ní ọ̀dà lọ́nà. Kò sí. nígbà tọ́ba tó ní wá tí wọ́n yóò yé wa wípé lílọ lálọ́ dọ́kọ̀ torí bá a wẹ́ ni ọkà kan náà ẹni rìn la àbúdàrí dáì Rahmatullahi alayhi. ó ní adé aká ní ìsàlà fún wà ábùkà ní ìsàlà fún. Adrakani salasun wa bukani salasun. olùkọ́ mẹ́ta kan àwọn èèyàn mẹ́ta kan máa rẹ́rìn wọn fáá máa mú kásẹ̀ sókè bẹ́ẹ̀ àwọn nǹkan mẹ́ta tí wọ́n mọ àwọn tí wọ́n wúwọ̀ yìí bí wọ́n ti ṣe náà ní pamílẹ́rìn. Wa abukani salasun. àwọn kan mẹ́ta kan wọ́n ń bẹ tó máa pamílẹ́kún àwọn tí máa pamílẹ́rìn. Adrakani mu'amilu dunya wal mautu yatlubuhu. alákọ̀ọ́kọ́ ẹni tí máa pamílẹ́rìn náà ni mu'amilu dunya. àwọn láti pé gbogbo bóòlù òun ṣe ráyé ṣe bóòlù òun ṣe ráyé ṣe bóòlù òun ṣe ráyé ṣe gbogbo bọ́ bá sùn bọ́ bá jí kọ́dà àṣìkárù rẹ̀ lóru èyí tí fi bẹ́ẹ̀ jẹ́ níyọ̀nù rẹ̀ ọlọ́run ò pọ̀ pé àníkáyé yìí ó ṣàdá náà ni. Wal bí tí wọ́n ń rí ìlú náà mautu yatlubuhu. ikú sì ń wá kí pé gẹ́rẹ́ lọ́mọ kù ìwọ lọ́mọ tàn. onírú ẹni bẹ́ẹ̀ a máa pa mí lẹ́rìn. ẹlẹ́ẹ̀kejì. Wada'ikum bil-ufi wa la yadri aradin rabbuhu ani wa musaqitun alayhi. ẹlẹ́ẹ̀kejì tí pa mí lẹ́rìn náà lẹ́ni tó yẹ wípé bọ́rọ̀ bá ṣẹlẹ̀ yóò rẹ́rìn fún ayé sì máa la mi lójú. ọ̀wá mọ̀ kọ́lọ́hún yọ́nú sóhun ni àbí bínú sí. onírú ẹni bẹ́ẹ̀ a máa pa mí lẹ́rìn bí orí nǹkan. kọ̀mọ̀bọ́n náà ń bínú sí wọn o.
ẹlẹ́kẹta abukani wàbùkani àolùlìmọ́tìláyé. ó ní ẹlẹ́kẹta tí máa nínú tí máa pa mí lọ́rẹ̀ẹ́ òun náà lẹni tí ń ṣe nǹkan kan lọ́wọ́ tí ń ṣe ń tọ́pọ̀lọ̀ nínú kò tiẹ̀ wá kí ẹ̀ wípé ọlọ́run rí òun bẹ́ẹ̀ àbí kò tiẹ̀ wo ibi tó wà. ọwọ́ láwọn mẹ́ta tí máa pa mí lẹ́rìn. wàbùkání àolùlìmọ́tìláyé. nínú tí máa pa mí lẹ́kún ó lè ní jíjá téèyàn já sí àlìkámọ̀ lójijì la ilaha illallah muhammadu rasulullah. ìkànnì àwọn sàábì ànábì wa Muhammad àwọn táwọn yóò bá ànábì lájò kó yìí ó ní bí wọn bá ń sọ̀rọ̀ yọmùlẹ̀ àṣẹ ọjọ́ àkójọ ó ní ìbánibẹ̀rù ń máa ń bẹ̀ torí pé kò ní jó òun nìkan. wọ́n lọ ń bá ní ọjọ́ sáà jẹ́ náà inú òun ó dùn déédéé kìí ṣe òun nìkan. wọ́n bá já sí náà ìbànújẹ́ òun máa ń wà torí kìí ṣe òun nìkan. àmọ́ ha ló ní mọ̀tìláì ìkọ́ oorun àkọ́kọ́ nù sàárè. nínú sàárè ló bá àwọn lẹ́rù jù. àbùká ni àwọn olè mọ̀tìláì. jíjà tó wọ́n já. ṣùgbọ́n wọn mọ̀ wọ́n àwọn pé ìwòlòmú wà yìí màrúfádà. La ilaha illallah muhammadu rasulullah. wa abukani ẹbí mi dà. àwọn olùmọ̀tìláyé. ìbẹ̀rù ọjọ́ mi ti já wọn láyà náà rẹ̀. wọ́n kì í tọ́ òlẹ̀ amálì. gbogbo mọ̀fẹ́dà yìí dópin tí ó dópin jọ́kan. La ilaha illallah bàbá ọlọ́rùnmí wọ́n ní wọ́n lè yàn kú ọlọ́run ráyè. òun náà ní tó pílánì kalẹ̀ ikú ló ló tó. La ilaha illallah. ọlọ́run kó fi kẹ́kún kẹ́ àwọn alálìkíyàmà. bàbá yẹn bá aláǹfààní pé ẹ̀sà kúndé kò kú tẹ́ fẹ́ ṣe ni yóò kù. wà á máa kí fi bẹ́yìn náà dẹ̀yìn lọ. àyàmúrù ní ìlànà ìdáná tí a ń ìlànà. dídúró tó wọ́n dúró níwájú ọlọ́run lóhùn nìkan tí ò ṣe ẹni tí ó gbé ẹ́sìpẹ́ fóun níjọ́ náà fọlọ́ wọn pa àwọn láṣẹ tó kù wọn máa làlìjẹ́ náà ní àbínú náà. nínú tí máa ń bá àwọn lẹ́rù náà nì ẹ dákun ó tó bẹ̀rù àbí ò tó bẹ̀rù tó nítorí àsìkò. àwọn ọba gbogbo ń ta kàálẹ̀ yìí jẹ́ yé mi ó yé wọn náà wípé ọlọ́run tó ní wọ́n tàn wá àwa ni ká má tanra wa. àwa ni ìráyé ṣe ayé ní í ṣe wá. kí wàá ní táàbì palẹ̀mọ́ dálì kíámà. kí táàbì palẹ̀mọ́ dálì kíámà nì òun náà ní dáadáa. èyí tó ń ṣe tí wọn náà rí sí àwọn tó bí wá ní ẹni burú náà ẹni tí ó sọ fún un ní wá. àyàkùnmọ́lọ́. ìtú wọn náà ṣe lọ́dọ̀ ara rẹ nígbà èyí tí ń ṣe yìí bọ́lọ̀ balẹ̀lẹ̀ yìí ó pé mi dání kìámà wàdúhì wà nẹ́ẹ̀mà. Masha Allah. anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. báti yorùbá anabi máa nà ọ́nà. ó gbò pé pẹ̀lú àwọn sàbí ń jọ kan jùlọ lọ́wọ́ bá yí pé ya Muhammad. jíṣẹ́ aláwọ̀. tẹ́ǹfù dúnìyà kàábìrì sẹ̀bì. máa ṣe bí ẹni tí ń rìnrìn àjò nínú ayé. máa tẹ̀lé ẹgbẹ́ ní kàn fẹ́ kó ọ̀nà sódì kejì ìpalẹ̀mọ́ bẹ́ẹ̀ ni ó ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó sọ ìṣe bẹ́ẹ̀ ni ó ṣe. wọ́n mọ̀lìmọ̀ ṣíìtà fa iná kanájú sí yéǹbì. ètò bá wọn ni ó ṣe mọ̀ pé ogun tó bá ṣe òní wọ́n fi san ẹlẹ́san. kò sí ń tẹ́dá ṣe tí ò ní gbẹ̀san o. ọba tó bí wa ọba tó dá wa kò bímọ ní ojú ẹ̀sán. Ayakumullah. lẹ́bọ̀ọ́dì ìwà sí mi mo rí pé ráìlì ti dìde pé èyí tá a gbọ́ yìí náà tó. àfáà ní ààrẹ má gbádùn mi níbẹ̀. Ayakumullah. àlùbírí ọ̀rẹ́. àṣẹ ìbálà níbi ìbòyàmúlá. ládùúgbò tó wà. àṣìn
ṣe dáadáa o. Bálá níbi ẹrù ẹ̀bùlà. Ẹgbẹ́ dáadáa tẹ́tà bá ṣe èmi gbé. Wàzàmbó ya bùkà yóò ti là. Ẹ̀ṣẹ̀ aburú tẹ́tà bá sì ṣe yẹ́bù kọ́ yóò ṣẹ́kù wọ́n yóò ti là wọ́n sì máa sọ. Fákùn kàmá sí tàfílà. Kàmá tẹ́tì tó dánú. Kàmá sí tàfílà. Àbáwá ní bọ́bátá pé nítorí ti lè jù lọ́dọ̀ rẹ̀ kó kàmá sí tàfílà. Bọ́bá tí bọ́bá ti rí o ṣe. Àmọ́jú yọ wípé. Adadi nù tó dánú. Ìtọ́jà bá gbè ní òhù. Bọ́n ibo péyàn bá ti jẹ gbèsè náà ló ṣe san. Alimari yẹ dini sí máa. Ọgbọ́n tẹ̀lé bá ṣe òun náà ní ó kéré rẹ̀. Lẹ́sàrí láàrin wá. Ìtọ́jà bá gbè òun náà ní ó ká èso rẹ̀ láàrin wá. Bẹ́ẹ̀ tí ò sí nínú rẹ̀ o. Ìdè máa wí bọ̀ ní bèèrè. Méjì náà ni wá láyé. Àwọn tí wọ́n ń build àtàwọn tó ń destroy. Kama dájú. Ayakumullah. Àwọn builder wọ́n ń bẹ láyé, àwọn destroyer náà ń bẹ. Nígbà tó ti mọ̀ pé dandan ni kú, ìhìndín ó bá wù ọ́ máa destroy. Àwọn ìbú ní ìdíyà rẹ̀. Ọba sì wọ ọmọ bíìdì. Gbogbo ẹni tó rí pé ńlá ńlẹ̀ tí wọ́n sì ní kápá kó gòkè, ìwọ gbìyànjú bíìdì ẹ̀. Kò sí ìdí ò lẹ́sàn. Ẹni bá wá ti rí bẹ́ẹ̀ àwọn bíldọ̀sì lẹ́yìn rẹ̀, ìwọ náà máa destroy rẹ̀. Kàmá dẹ́yìn tó dánú. Mọ̀tò ń tẹ́ ẹ bá ṣe ọ̀kẹ́sàn rẹ̀ o. Inna hadhihi tadhkira Ilé náà tó ń ṣí tì. liman sha'a an yattaqida ila rabbihi sabila. Ẹni tó bá já sí pé ó fẹ́ mọ́dọ̀ ọba ẹ̀ ní ojú Wa ọ̀nà. amma man tagha Àmọ́ ẹni tó bá bẹ̀rù kan rí. wa athara al-hayata ad-dunya Ọ̀pọ̀lọpọ̀ fún ayé jọ ọ̀run lọ. fa inna al-jahima hiya Irú al-ma'wa. ẹni bẹ́ẹ̀ yóò Wa dá amma man khafa maqama rabbih Àmọ́ ẹni tó bá bẹ̀rù ọjọ́ tí ó wa man nasa'a 'anil hawa kọ̀ fún ẹ̀mí fa ọ̀rẹ́ inna al-jannata hiya al-ma'wa. Yas'alunaka 'ani as-sa'a ayyana mursaha Ọjọ́ wo ni ó dé? fima anta min dhikraha Kó o mọ̀. ila rabbika muntaha. Ọba nìkan ló mọ̀ ìyá. كأنهم يوم Ìjọba يرونها tí wọ́n bá rí ọjọ́ لم يلبثوا إلا عشية أو Ó ضحاها. kàn dàbí kí wọ́n lo àárọ̀ sí ọ̀sán ní ayé lọ. Bákẹ́ bàbá foríjì bàbá ìwọ̀sáyì jẹ́ náà ní ìdẹ̀ra mọ́ṣọ́wọ́ sílẹ̀. Bákẹ́ bàbá foríjì bàbá wọ́n sáré jọ̀nà onídẹ̀ra máa sọ wọ́n sọ́kùnrin. Bákẹ́ bàbá foríjì bàbá ìwọ̀sáyì jẹ́ náà ní ìdẹ̀ra mọ́ bí wọ́n lè dá. Bákẹ́ bàbá foríjì bàbá wọ́n sáré jọ̀nà onídẹ̀ra máa bí wọ́n lẹ́jọ́. Bákẹ́ bàbá foríjì bàbá sálùjá náà onídẹ̀ra máa bí wọ́n lẹ́jọ́. Bàbá foríjì bàbá ìwọ̀n sáyé jẹ́ náà ní ìdẹ̀ra mọ́sọ̀rọ̀ sílẹ̀. Bákẹ́ bàbá foríjì bàbá wọ́n sálùjá náà onídẹ̀ra máa bọ̀ wọ́n Bàbá foríjì bàbá ìwọ̀n sáyé jẹ́ náà ní ìdẹ̀ra mọ́sọ̀rọ̀ sílẹ̀.
àforíjì wọn bá wa kẹ́ wọn. وتجاوز عن جميع سيئاتهم gbogbo àṣìṣe wọn ọlọ́ba abárẹ̀. لا تفتني بجوع القبر يا الله ọlọ́mọ ti fi sàárè لا تفتني بضيق القبر يا الله sàárè wọn fún لا تفتني بواشة القبر يا الله wọn fi ayọ̀ sàárè ṣe bìsí. ولا تفتنا بعده يا الله يا رب العالمين sínú àwọn náà lẹ́yìn wọn. ولا معه جميع أمواتنا àwọn ogun tiwa náà wọ́n وحق سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ẹni ká sọ pé sallallahu alayhi wa sallam. bàbá dẹ̀ sọ lẹ́ẹ̀kan bó ṣe kò sí àwọn tí wọ́n ń yòǹbó ànábì ń bí ni. ìrẹ́ tó bá bá Muhammad àsọ pé sallallahu alayhi wa sallam. èmi ni Toyib ọmọ bàbá olóògbé tó ṣaláìsì kọ́ ló bá mi fọ̀hún kọ́ dáàdì mi kó bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rí gbogbo àṣìṣe wọn tó ti ṣe nílé ayé kó bá mi parẹ́ ká má àwọn ọmọ wọn náà tó dẹ̀ filẹ̀ náà àsìkò tí dáàdì wa lọ yìí ká má wo owó tì. torí lọ́jọ́ òní yìí láti kìrìsì jẹta sànà sóní yìí sì ẹni tó bá pàdé nù sáré lè sọ. àmọ́ jókòó àdúrà tí wọ́n ṣe yìí òun ló ṣe pàtàkì fún wa ó lè pàtàkì fún wa gbogbo ọmọ Kẹ́hìndé tó wà bí máa bọ̀ gbogbo ọmọ Kẹ́hìndé tó wà bí máa bọ̀ ọmọ Táyé máa bọ̀ ọmọ Táyé Kẹ́hìndé máa bọ̀ gbogbo yín. ọmọ Táyé ni mí ọmọ Kẹ́hìndé ni mí máa bọ̀ ta. ọmọ tí Táyé bí ọmọ tí Kẹ́hìndé bí máa bọ̀. ọmọ tí Táyé bí ọmọ tí Kẹ́hìndé bí máa bọ̀ ń ta. àwọn tó kù yí dà. ọmọ Táyé ọmọ Kẹ́hìndé ẹ máa bọ̀. táwọn fẹ́ pé Saheed Òṣùpá wá á gbó lọ́wọ́ yìí. àwọn àfáà yóò gba kọ́bọ̀ tó fi wá. wọ́n gba kọ́bọ̀ tí wọ́n fi wá ó wá ní ẹ̀mú wá àbá rẹ̀ lù bá ń ṣàmì kò bíìlì ọ́fíìsì tí ilẹ̀ wà yìí. ọ́fíìsì wa lélẹ́ yìí níjẹ̀jọ́ ẹ̀ ń ṣe àbẹ̀gbé ni wọ́n ò lè súnmọ́ mọ́. náà àdúgbò lẹ́wà pọ̀ ẹ jẹ́ kó gbé jáde àdúgbò lẹ́wà pọ̀ wá gbábí ẹ̀rí wọn lánàá. nítorí bẹ́ẹ̀ níbo ni kí n ti bẹ̀rẹ̀ Taofik oya olórí ẹbí nìyẹn oya ó wà wọ́n fà owó ọpẹ́ pé bàbá ní ó sùn rí àwọn fà kí o sí la. ìlú nǹkan ní ẹ̀rọ kò tí ì dìbí o 2000 olórí ẹbí oya Shakirullah 2000 ṣé bàbá yín ọ̀rọ̀ àfa kìlọ̀sílà níjẹ̀ náà pé 2000 torí pé olórí ẹbí ló bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ àyàfá tí ẹ ó pè wọ́n gangan lè yán mà yẹ ìwọ́n kẹ̀ ọ̀rọ̀ ìbò máa bọ̀ ìyàwó ẹ̀ ti dé ta o. ọwọ́ àpẹ nínú ọkọ̀ sì ń bọ̀ lọ́dọ̀ tí ọ̀rọ̀ tẹ́kì mara torí ti pé wọ́n sì fún àlàbá àti ìdòwú tó wà láyé wọ́n lọ jókòó náà ó yá ó tí lè ní ọmọ ilé ìwọ̀n ọ̀nàrẹ́bù máa bọ̀ ta ló fẹ́ sọ bẹ́ẹ̀ àwọn ilé ìgbówó rẹ̀ káàkiri ọ̀nàrẹ́bù máa bọ̀ àwọn ò ní fẹ́ pamọ́ ẹ bá gé pọ̀ sí ẹ̀ transfer ó lè ṣe transfer fẹ́ yàn fà ẹ bá káàtì ẹnìkan lẹ̀ bàbá ìyàwó ẹ ló lọ yìí bàbá ìyàwó ẹ ọmọ àwọn àfọwọ́ ẹ ṣàdúrà látàwọn wà wà mẹ́rin sí ìwò
nígbà tó ń ti pè é mi ti pè é báyìí mo ti pè é ọ̀ tí ì ṣe ó ti tọ́ra bá àti rí ẹ ọ̀yà yà dáhùn ó ṣojú ṣe lóòótọ́ gbogbo nǹkan ló ṣe ẹ̀rọ máa jẹ kọ́kọ́ mú tiẹ̀ wá ní màá fi tiẹ̀ gbé á lè di àlùkò àmúlànà nìsa. Lẹ́kọ̀ọ́ pé márùn-ún lẹ́kọ̀ọ́ pé márùn-ún báwo ni ẹ lọ mọ́tò á ní lẹ́kọ̀ọ́ mọ́tò yín lọ o tó táyẹ̀ o yáàyì ni o ẹ wá gba àwọn yáàyì ni o Allahu Akbar. Ó yà fi tiẹ̀ sí lọ́la yín bá lé sí wọ́n gbọ́ kí ni yóò jẹ́ kí ni kó ní dẹ́kun tó ní ìlú ọ̀dà kò jẹ́ ń dá gbé mọ̀mọ́ kí ló dé ẹ yà fi tiẹ̀ sí yóò rí ẹ tẹ́lẹ̀ àbí àwọn àṣẹwọ́ mi ó yà mú kan. Ẹ̀yin ọmọ táyé pẹ̀yìn lọ́jọ́ kù. Ìyá wa Àlàbá ẹ máa bọ̀ fún àwọn ìtẹ̀lé yín. Bàbá wa Ìdòwú ẹ máa bọ̀ fún àwọn ìtẹ̀lé yín. Níbo ni ìyá àbẹ́jì wà? Ìyá Ṣáálá. Ìyá ìlú mímọ́ ẹni ló sọ̀kalẹ̀ sí gbogbo àwọn ẹbí ilé ìyá tó ní bàbá tó lọ yìí ní kí la ti ń pè é Ayétòrò ní àgọ́ masa àmọ́lọ́ gbọ̀dáyé bàbá ni ó bẹ sá lọ ìsàlẹ̀ àgbòrò ọ̀yẹ̀ máa bọ̀ gbogbo ẹbí ìyá bàbá tó lọ yìí máa bọ̀ lẹ́ẹ̀kan náà ẹbí bàbá láti Jọ̀gá ẹ̀yin dẹ̀ máa bọ̀ tá a mọ̀ sí ọwọ́ kọṣẹ́ ìdí òkaṣọ ọba wọn ọ̀tá gírí ṣòwò ọba wọn ọ̀tá gírí ṣòwò ọwọ́ kò tó lóun òṣòwò tó lóun lówó lọ iṣẹ́ kí n lo nítorí ń pàjẹ́ kankan bóyá máa bọ̀ lẹ́ẹ̀kan náà ẹ máa bọ̀ lẹ́ẹ̀kan náà owó ọpẹ́ pé bàbá yìí sùn oore ó sì rẹ̀ ní kéde ó rẹ̀ ní sí. Oya, àfa àwọn lè dúpẹ́ láti àbájá ìpínlẹ̀ ẹ̀dùnkà sí ti kíkà sí wá wà ní. Oya ká ṣe wá wà ní. Oya, ọ̀nkù lọ àtúnṣe lẹ́ẹ̀kan tó ṣe. Ọmọ ọgbọ ẹbí ẹ̀ máa bọ̀ owó ìlú àti ẹ̀ka ilẹ̀ ẹ̀dá àfa àdúgbò Mr. Sunday. Bàbá ẹ̀ máa bọ̀. Ẹ máa bọ̀. Àbúrò òkú làwọn náà ẹ máa bóyá tóbi tóbi àbúrò òkú ni wọn ẹ bá gbọ́ lọ́wọ́ tóbi ọ̀rọ̀ yín ló jẹ́ kí n dìde ìgbà tí dìde màá wà ń bẹ̀ yẹn ẹ má sọ̀rọ̀ mọ́ ẹ ti rán mi àwọn àfa pé bọ̀dá yín sùn rẹ wọ́n lè tún gbé sí ẹ fi 5,000 fún àwọn àfa yìí. Yes, c'est tout les examens. Tiens, mais quoi, C'est mon pays. Ah, le C'est un pays qui est le coup. Et le coup là, et quand elle était mal longue, elle m'a coupé à partir de cette fois. Bye bye. Et j'ai dit à possibilité. Pour dire que tout va le faire monter le pouvoir, le pouvoir. Merci. C'est mal que moi, il a l'oreille. C'est mal que ça. Ṣé máa ń kí ọmọ béèrè mo ṣe láàmì ẹ̀ lára yín ṣé wákàtí mẹ́rin máa tàbí wákàtí máa. Mo ń kírun ta ọlọ́run ló ń dùn ọlọ́run ló bẹ́ẹ̀ tí gbogbo ẹ̀ mọ̀ márùn-ún àbọ̀kọjá. Wákàtí ẹ̀fìkan tó kí márùn-ún mẹ́rin nílé. Ẹ̀ṣẹ̀ kò ṣeé ṣe bẹ́ẹ̀ bá ṣe mẹ́rin náà ló máa wà ń bẹ̀ ẹ sọ di márùn-ún tẹ bá ṣe náà mẹ́rin ló máa wà ń bẹ̀. Ìlànà náà. Àwọn ẹgbẹ́ onípákó àbí káfíńtà tí wọ́n jọ ń ṣiṣẹ́ tí ẹ bá wà ń bí ẹ dìde ẹ máa bá gbé àwọn àfọ òpè yín o gbogbo àwọn tá a jọ ń ṣiṣẹ́ pẹ̀lú bàbá wa tí wọ́n papòdà yìí ẹ máa bọ̀ níta
tẹ bá wà lójú aago ń bí o tẹ bá wà lójú aago ń bí ẹ máa bọ̀ ṣé ẹ sí wọn wá wọn ti dárúkọ yín o àwọn àtàjẹ́ láàrin organisation tàjọ wà ń bí tàjọ ń ṣe mítìnì àbájọ aládùúgbò bá ṣe lọ́bẹ̀ wọ́n gbàgbé wa sí wọn tí ẹ béèrè wa ọyẹ máa bọ̀ láàrin organisation tó bá wà ń bí iṣẹ́ tẹ́ bí rán mi ni mò ń jẹ́ o kó má bàjẹ́ pé ẹni á kù síbi kan pé bí ta gbé lọ wọn ò rí wa àwọn àfọ àkọ́ o ní ta àkọ́ fún wọn ta àkọ́ fún wọn lèmi wá ń padà ń kà fún wọn yìí o kámẹ́rà dẹ̀ ń gbé wa pé wọ́n ń jíṣẹ́ yín o gbogbo ẹ̀ lásàlátù tá a tó ń ṣe gbogbo ilẹ̀ tí wà ń bí ọlọ́run jẹ́ kó dàrú fẹ́ni kọ̀ọ̀kan wa mo fẹ́ kí oore tèmi ó tẹ̀mí lọ́wọ́ dìde sókè. kí oore tèmi ó tẹ̀mí lọ́wọ́ dìde sókè. Ustaz ẹ bá bọ̀ wájú ẹ bá bọ̀ ẹ bá bọ̀. ẹ wọlé ẹ jókòó èmi ni mo pè yín síbẹ̀. ọlọ́run wọlé òní ọjọ́ Tuesday ni wọ́n ń pè é nílẹ̀ Yorùbá wọ́n ń pè é ní ọjọ́ ìṣẹ́gun. ẹ̀wọ̀n tí wọ́n wí ìjọ táyé wáyé ni káyìndé ìjọ tí wọ́n jọ lọ náà ló ń papọ̀ síjọ́ kan náà ó lè wá bọ̀ síjọ́ kan náà àbóṣù kan náà ni wọ́n jọ lọ. àwa bẹ̀ lọ́hùn Ìdòwú àtàlàbà tó kùn lẹ̀ káwọn máa ti kánjú lọ. lórí kó ti lò ní pé wọ́n ka ọdún mẹ́wàá fúnra wọn báyìí. jẹ́ kẹ́mi àwọn tó kù yẹn gùn o. kẹ́mi wọ́n gùn bí ẹ̀mí bàbá àlùfálàkì. kẹ́mi wọ́n gùn bí ẹ̀mí bàbá àlùfálàkì. ó ti sàmì. èmi náà ò ní tẹ̀lé wọn báyìí. Èmi náà ò ní tẹ̀lé wọn báyìí. èmi ò ní tẹ̀lé wọn báyìí. Èmi ò ní tẹ̀lé wọn báyìí. Ọlọ́run wọlé orúkọ àdúgbò tá a wà yìí. Ọlọ́run wọlé orúkọ àdúgbò tá a wà yìí. Bẹ́ẹ̀ ti pè é. Ara mi. Ọlọ́run jẹ́ kára rọ èmi. Ọlọ́run jẹ́ kára rọ mi. Ọlọ́run jẹ́ kára rọ èmi. Ọlọ́run jẹ́ kára rọ mi. Ọlọ́run jẹ́ kára rọ èmi. Ọlọ́run jẹ́ kára rọ mi. Má jẹ́ kí n rí nira. Má jẹ́ kí n rí nira. La ilaha illallah. 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 Bàbá mú àdúrà wá sórí ọkọ̀ pé máma jẹ́ ń tẹ̀lé o. Máma jẹ́ ń tẹ̀lé. Àmín. Máma jẹ́ ń tẹ̀lé o. Máma jẹ́ ń tẹ̀lé. Bàbá tá ń ṣe fìdáwò ẹ̀ máma jẹ́ ń tẹ̀lé. Àmín. Máma jẹ́ ń tẹ̀lé o. Máma jẹ́ ń tẹ̀lé. Máma jẹ́ ń tẹ̀lé o. Máma jẹ́ ń tẹ̀lé. Bàbá tá ń ṣe fìdáwò ẹ̀ máma jẹ́ ń tẹ̀lé. Àmín. Máma jẹ́ ń tẹ̀lé o. Máma jẹ́ ń tẹ̀lé. Àmín. Máma jẹ́ ń tẹ̀lé o. Máma jẹ́ ń tẹ̀lé. Bàbá tá ń ṣe fìdáwò ẹ̀ máma jẹ́ ń tẹ̀lé. Àmín. Máma jẹ́ ń tẹ̀lé o. Máma jẹ́ ń tẹ̀lé. Máma jẹ́ ń tẹ̀lé o. Máma jẹ́ ń tẹ̀lé. Bàbá tá ń ṣe fìdáwò ẹ̀. Máma jẹ́ ń tẹ̀lé. Aláwo máma jẹ́ ń tẹ̀lé o. Máma jẹ́ ń tẹ̀lé. Àmín. Máma jẹ́ ń tẹ̀lé o. Máma jẹ́ ń tẹ̀lé. Bàbá tá ń ṣe fìdáwò ẹ̀ máma jẹ́ ń tẹ̀lé. Àmín. Máma jẹ́ ń tẹ̀lé o. Máma jẹ́ ń tẹ̀lé. Máma jẹ́ ń tẹ̀lé o. Máma jẹ́ ń tẹ̀lé. Bàbá tá ń ṣe fìdáwò ẹ̀ máma jẹ́ ń tẹ̀lé. Àmín. Máma jẹ́ ń tẹ̀lé o. Máma jẹ́ ń tẹ̀lé. Àmín. Máma jẹ́ ń tẹ̀lé o. Máma jẹ́ ń tẹ̀lé. Bàbá tá ń ṣe fìdáwò ẹ̀ máma jẹ́ ń tẹ̀lé. Àmín. Máma jẹ́ ń tẹ̀lé o. Máma jẹ́ ń tẹ̀lé. Bàbá tá ń ṣe fìdáwò ẹ̀ máma jẹ́ ń tẹ̀lé. Máma jẹ́ ń tẹ̀lé o. Máma jẹ́ ń tẹ̀lé. Máma jẹ́ ń tẹ̀lé o. Máma jẹ́ ń tẹ̀lé. Bàbá tá ń ṣe fìdáwò ẹ̀ máma jẹ́ ń tẹ̀lé. Wọ́n ní àbúrò àná pé
méjì àtọ̀ yìí àwọn aráàlú wọn wá láti lu pápá káwọn náà wà bí o jẹrísẹ́ǹsì tábàbọ̀ tó àìgbé dókítà wọ́n ti wá wọ́n ní ká ṣàdúrà fún àwọn kó má bàjẹ́ ọmọ ẹ̀jẹ̀ ọlọ́ má jẹ́ kẹ́mi kọ̀ọ̀kan ó tẹ̀lé o jẹ́ kẹ́mi wá ogun náà jẹ́ máa rí tiwánu láì alẹ́ ṣe lọ́yẹ́ àwọn náà ti wá bí wọ́n ti mú wá ọlọ́ má ṣàjẹ́ kó dáa fún gbogbo wa ẹ̀yin bàbá mi tó bá dàbí pé ẹ má bínú iṣẹ́ tó lọ́wọ́ fi rán èmi ni. Masha Allah. Nígbà tí wàá mi ìdán bá fẹ́ ní bákan báyìí máa kúrú tí èdè nìkan máa ń jáde sí wa alaikum salaam tó lọ́wọ́ barakatuh. Láti Lazamaja salamu alaikum wa alaikum salaam ẹ máa wọlé bàbá ń gbà bá ní lasa bàbá yìí náà ló ń jẹ bẹ́ẹ̀ bàbá ní lasa bàbá yìí gangan ló ń jẹ bẹ́ẹ̀ wọn gbogbo ayé ni wọ́n kárí wọ́n sì dáadáa káàkiri ayé ọlọmọsà jẹ kó dáa fún gbogbo wa ọlọmọdé ó bàjẹ́ àgbẹ̀bọ̀lá adéwọlá ńlá mahama ọwọ́ kọsẹ́ báwọ̀ Mr. Sunday ọwọ́ kọsẹ́ ẹ̀yin nìkan ni mo pè nínú gbogbo ẹbí pátápátá tó lẹ́yìn ló mọ́ lórí ju ọwọ́ kọsẹ́ iṣẹ́ tẹ̀rẹ́ mi mo jẹ́ dáadáa jẹ́ dáadáa ọyẹ ẹ fi hàn mí pé lóòótọ́ dẹ ẹ fún mi ní nǹkan sínú ara mi kó mọ̀ pé lóòótọ́ iṣẹ́ tẹ̀ rán mi mo jẹ o. Ṣákírù dà wọ́n lè máa bọ̀ wá wo iṣẹ́ tẹ̀ rán mi iṣẹ́ tẹ̀ rán mi wá máa bọ̀ mo ṣe tẹ̀ rán abẹ́ ẹ̀rán ẹ̀mí kọ́ lè rán mi iṣẹ́ tí mo jẹ́ ni ọ̀nkù Ahmed ẹ̀lẹ́ rán mi iṣẹ́ o ọlọ́mọdé ọba jẹ́ o ọlọ́mọdé ọba dá sí fún wa ọlá aláìlá ìlàlá ọlá àdúrà ńlá Muhammad. Orúkọ tèmi ni Ìdòwú Ahmed mo jẹ́ lára ọ̀kan láàrin àwọn ọmọ bàbá tó jẹ́ olóògbé lónìí so a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé wọn tí wọ́n jẹ́ bàbá tó dáa bàbá tó kó gbogbo ẹbí mọ́ra tí ò dẹ̀ ta anybody nù tó kó gbogbo apapọ̀ gẹ́gẹ́ bí ìkan so mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí. Bàbá yín ti fi yín lẹ̀ Ọlọ́run lè fi yín lẹ̀ o. Gbogbo ọ̀tọ̀ bá sàmì tiẹ̀ ló dá o. Ẹ lọ́kùn níbi táwọn ẹja nàka sí. Ẹ nàka sí gbogbo wọn. Ẹ wá máa dàníyàn. Ẹ tọ́jú bàbá yín àtẹni tí ò sí bí tí wọ́n ń bẹ ní outside country. Gbogbo idúró ti bàbá yìí. Níjẹ̀jọ́ ta wá a mọ̀ pé bàbá yìí léèyàn. Wàláhì àzí a mọ̀ pé wọ́n léèyàn. Torí tí ò bá léèyàn wàláhì òkú bàbá yìí ò ní rí bẹ́ẹ̀. Nígbà táwa débẹ̀ tá a fẹ́ wẹ bàbá bá a ṣe kọ́kọ́ dé torí alálẹ̀tì alásà èmi ni mísọ́nà wọn àwọn alálẹ̀tì ni wọ́n jòkó yìí àwa sojúṣe tiwa ni abáwa ni mòdèrè ni wọ́n kọ́ àwọn ọmọ alájà ẹni tó àwọn sojúṣe tiwọn ni ẹni tó gbà wá lálejò ni bàbá yìí mọ̀ bá a ṣe débí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí bàbá Bọ̀lá lọ́sọ̀ Ádámù kọ́ wa àìtí ìṣe kankan rí kí wọ́n bá a pe àwọn àfáà àdúgbò tí wọ́n bàbá ìgbẹ́ lẹ́yìn wọn wá ìyá ẹ̀dẹ̀ lọ́rọ́ ni sí ìmáàmù kan tó dé bàbá dé àsọ̀rọ̀ láti wọnú ilé lálọ́ ṣètò gbogbo bá ṣe ń ṣètò yẹn à ń fi tó wọn létí láti bẹ̀rẹ̀ títí tá a fi parí ni gbogbo tí mo fẹ́ fàyàn ni pé ẹdúró ti bàbá yìí lójú ayé bàbá sẹ́ni tí ó já sí pé nígbà tí bàbá yìí kú tán ni màlúù wá sùn lọ tọ̀ yìí bó dùn mí pé kò sí bí wàláì tàlá ọmọ yẹn gbìyànjú. Iṣẹ́ tààrà ó gbìyànjú. Alhamdulillah bàtà ń wẹ bàbá nínú kàyéfì ọlọ́ọ̀ tí mo rí lára bàbá yìí. Bẹ́ẹ̀ bá wọlé tí òkú mi lo nose cover ni wàláì bàbá yóò. Dákun máa sọ pé Allahu Akbar. Imam Abba Alibadawi àwọn tá a jọ ṣètò nu wàláì azim alákọ̀ọ́kọ́ nu. Ẹ wá rò pé alájíwá Hussein sùn ni kàyéfì ẹlẹ́ẹ̀kejì ẹlòmí ọ̀gán ni àfọwọ́ ẹni tó jó lórí ẹbí àti Muhammadu Toyib àti brọ́dà tí mo sọ tó jọmọ kejì wọn tá a jọ wẹ̀ wọ́n tí a fi wẹ bàbá yìí tán kódà bàbá yìí ò gan rárá iṣẹ́ tí bàbá yìí ń ṣe ni o àwọn ìmáàmù sọ níjọ́ tí a sì wọ́n tán pé bàbá yìí ló ṣiṣẹ́ kalẹ̀ yìí báwo lẹ́yìn náà ṣe fẹ́ ṣiṣẹ́ kalẹ̀ ẹ mọ̀ yàrá yìí o àwọn bàbá tí bá sọ̀rọ̀ ẹ mọ̀ ṣẹlẹ́yàmẹ̀yà o
bàbá yìí bàbá ìsìbùrú. وصبروا ẹnìkan mọ yín tó bá ń bínú káwọn kan máa ní sùúrù wàrọ̀ bìtù وربطوا ẹ̀wù akóra yín jọ bàbá tó sọ àpọ̀ ti lọ ẹ má jọ jáde lẹ́nu yìí o torí ẹ̀dùn bàbá náà ń mú kó tó kú yóò wá máa wo bó lẹ́sìn fẹ́ sẹ́yìn o bá ní tó bá ní bàbá ti lọ tí lókù tó ń fẹ́ gbọ́ mo fi kàlẹ̀ àwọn ẹni ọlọ́run mo fi bẹ́ lọ́run yóò máa nìṣó lọ́run dè yín. آمين ọlá báwo lè sàmì. آمين ẹ dáhùn torí àsìkò àánà ká sí wọn níbi tí wọ́n wà yìí. àwọn akasúrátù lè Kawthar àwọn onítẹ̀síìrì wà ní jírísà wọ́n ti mọ tó wà lẹ́yìn ẹ̀ iná sáà ní aká wúwa rẹ̀ àbútà gbogbo yín lápapọ̀ ẹni tó bá láti bọ̀ tán yín ò ní dá gbogbo tó bá ní yẹn lọ fi ṣe rẹ̀ ni alibarikola amina alibarikola amina ala bisimilayi rahmani rahim inna a'atayna kalikawsa fasalli lirabbika wanhar inna shani'aka huwal abtar wala hawla ولا قوة إلا بالله. látọ̀rọ̀ yẹn fẹ́ gbowó pé àdẹ̀fẹ́ kó ku ẹnìkan nítorí ọlọ́run tí ò ní débi lábẹ́ pa fẹ́ gbowó pé nínú ètò tí àwọn àbá ṣe tá a sọ ní ìjẹ́jọ́ bàbá rẹ ni tí bàbá yìí jẹ lówó torí ọlọ́run torí ànábì Muhammad Sharia Islam. gẹ́gẹ́ bí sẹ́ríà àjọ ń dájọ́ mo mọ̀ pé bàbá yìí dájọ́ nìkan àwọn ọkùnrin sì bàjẹ́ bàbá àmọ̀kùnrin tí ẹ bá fẹ́ wọlé kó tó ọ̀rọ̀ wà ní rọ́rọ́rọ́ wọ́n mọ̀ kankan àmọ́ rẹ̀ ó mọ ibi tó farapamọ́ sí torí ọlọ́run ẹni tí bàbá yìí bá nìkan dúkìá kan bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n tó nílò ẹ̀rọ àwọn lábẹ́ bá ṣe ń sọ iná ẹ̀ máa dìde ẹja máa mọ owó wá. ìyá wa tí wọ́n wà nínú ẹ̀rọ tòní gbogbo ẹjọ́ kan náà ni ó kù wọ àtọ́nà ẹjẹ́ àrí náà àwọn ọ̀gá wa ti débi alálẹ̀ tí gbùdà orí àwọn owó tó ẹ̀rọ pé ẹjẹ́ àrí rẹ̀ pé ẹjọ́ kan náà ni ó kù wá fún ọlọ́run. ìyá wa tí wọ́n wà nínú arákùnrin àtàná máa rí ẹ̀sà àtàná máa rí tó dé lórí ẹbí olórí ẹbí ẹ dákun ẹ já morúkọ wọn olórí ẹbí ẹni tó bá ní dúkìá tí bàbá yìí bá ní dúkìá lọ́dọ̀ ẹ̀ ó ra lẹ́ni àbí wọ́n gba sẹ́ni ò tí fún ọ báláǹsì ni ẹ dákun torí ọlọ́run ẹ wá bá a rí ẹni tí wọ́n ń ṣe à ń foríkorí ẹni tí à á wà bá àbí bẹ́ẹ̀ kọ́ ẹni tí bàbá yìí bá jẹ lówó pé ó jẹ mí lówó àmọ́ mo yá fíẹ̀ àti gbà bẹ́ẹ̀ àmọ́ mo yá fíẹ̀ bàbá yìí jẹ mí níṣẹ́ tó sì yẹ kí kó bá mi ṣe ẹ wá rí ọ̀hún foríkorí ẹni tí a ẹ̀ bá wá bá a darúkọ ẹ̀ torí ọlọ́run nínú tí ò ní jẹ́ kí wọn náà rálùjẹ́ náà wọ̀ náà lélẹ́yìí ọlọ́dà pọ́sà àṣírọ́ pẹ̀lẹ́ ìyàwó tó wà lé pé ọlọ́dà pọ́sà bá dúró tì wọ́n àwọn ní ká tani owó pé àdàkùnà ọlọ́jà rí pẹ́sà ẹ̀kọ́ tààrọ̀ owó pé ẹ̀dẹ́kùn tó lọ́lọ́ owó pé tí ó bá kún wọn ní ẹja dìde lẹ́ẹ̀kan náà ẹja dìde lẹ́ẹ̀kan náà ẹja dìde lẹ́ẹ̀kan náà ẹja dìde lẹ́ẹ̀kan náà torí ọlọ́run kí ọlọ́run kó bá kẹ́ bàbá ọlọ́run kó bá foríjì wọn ọlọ́mọṣẹ́ wọn lọ́lá ilọ́lọ́ ọlọ́run gbẹ́bẹ̀ mosque wọ́n ti dé bí báyìí youth forum láti làṣà wọ́n ti dé bí owó pọ́ni àwọn ẹgbẹ́ wo ni bàbá ń ṣe ẹgbẹ́ kápítà wọ́n ragi wá níjẹ̀jọ́ àmọ́ bí tíyà yìí ti ń tajà nípa kólóhùn àwọn náà ti kó di tiwọn wá àrẹ̀kọ̀dáìsì yín a ti ṣàdúrà fún yín níjẹ̀jọ́ àtúnṣe lẹ́nu gbogbo láńlọ́ọ̀dù ẹ̀yin tó lóhun tí wọn náà bá mọ̀ pé o fẹ́ dá sí tọ́lọ́hùn ẹ dàpọ̀ ẹja dìde lẹ́ẹ̀kan náà má jẹ́ òkè ẹnìkan tí ò ní débi ọlọ́mọṣẹ́ wọlé la ilaha illallah wọlé Muhammadu ẹ̀yin ọmọ náà kọ́ ẹ̀jọ̀kọ́ a ní owó pọ́lẹ̀ kan sí tani ó bá gbà olórí ẹbí dà à ń retí olórí ẹbí tí wọ́n á sọ fún ẹni tí bàbá tí dúkìá bàbá ń bẹ lọ́wọ́ ẹ̀ abẹ́ni tí bàbá fẹ́ fún ní nǹkan abẹ́ni tá a gbowó opó fún à ń retí ọ̀rọ̀ ẹbí ń fò ẹni tí a máa kí lórúkọ ẹ̀ sà alájú wa ẹ bá kọjú síwájú alájú wa Muhammadu Taofik àwọn ni gbogbo ẹbí yàn ẹ ní parẹ́ máyé lára o ẹ ní parẹ́ máyé lára o ẹ rẹpísẹ́ǹtì ẹbí lẹ́nu
gbogbo ẹ̀mí yóò gò alájì ìtẹ́ bá ti lo 150 ẹ máa lọ kí ló tún kù àbí ó nà alo ti tó ọ̀gá wa ti bá a ṣe wá sí àgọ́ ọmọ fún agbógun mọ́ ọlọ́run dákun jẹ́ kó jẹ́ kẹ́mi egbò gbogbo bá tí ó bá yá ẹ̀ní fìnira lò wọ́n lẹ́ni tí bàbá yìí bá jẹ lówó àbójẹ níṣẹ́ àbójẹ ní nǹkan kan kó wá rí alájì wa Muhammadu Taofik wọ́n fi nọ́mbà wọn lẹ̀ ẹ lọ rí wọn so àbí bẹ́ẹ̀ kọ́ àjọ dájọ pẹ̀lú bàbá yìí bàbá wa ni kò tí ì kọ́ àjọ ẹnu mi gbọ́n nọ́mbà wà ní ìkànnì ọkọ̀ fún un ṣùgbọ́n kéèsì àjọ lè dàrú ọ̀rọ̀ ní ayé ọ̀rọ̀ Nàìjíríà ti gba kéèyàn mọ plan B ni ẹ bá ti dájọ ẹ kò ní yóò fowó ṣe ara ẹ dákọ̀ fún mi nọ́mbà wà ó ti rò pé yóò dàrú àmọ́ bàbá yóò tí ì gbàjọ àbọ̀ ní nǹkan kan tó ní ẹ̀tọ́ lọ́dọ̀ tiẹ̀ ẹ wá rí alájí wa Muhammadu Taofik ọlọ́run akọ́sà ìjáre pẹ́ ṣé ẹbí sáájú sẹ́yìn aláṣẹ ọlọ́run járe pẹ́ o a ní ẹ wá gbà ẹ gbà owó polo ọlọ́ba owó ìyá wa tó bẹnu lé ọlọ́ba dúró tì wọ́n ọlọ́ba dúró tì wọ́n ọlọ́wọ́lá la ilaha illallah ọlọ́wọ́lá Muhammadu Rasulullah ìyá wa náà ọlọ́run nílùú ọ̀pá mọ́nú lé o ẹ dáwọn ẹja sọ pé amínà ẹ dáwọn ẹja sọ pé amínà ọlọ́run ní máa ń fọ́ tọ̀yàn lẹ́mìí kábà ní má sunkún má sunkún má sunkún ohun tí ó jẹ́ kéèyàn dákẹ́ ọlọ́run ni ó jẹ́ kéèyàn dákẹ́ ogun wàhálà títọ́ ibu fún àdíjẹjọ bó ṣe sunkún bó ṣe ṣe gbogbo ẹ̀ tó ọmọ yẹn ló ń wẹ bàbá yẹn bàbá wa ń wẹ bàbá yìí èmi ọmọ yẹn sì ṣe wá sí fún wa bàbá mi àṣẹ fi mí lẹ̀ pẹ̀lú gbogbo bí mo ṣe ń wẹ̀ yìí ẹ̀yin làwọn á yí lọ́tún lọ́sì ìwà rẹ̀ lè pè kó yá wá sí ni àdúgbò ẹgbẹ́ ọmọ yìí sínú sàárè bàbá àdọ̀gúnláì a fẹ́ gbé bàbá sínú sàárè ọmọ yìí ní ẹ má gbé bàbá sínú ẹ̀ pé ó ti tán nù àwọn onítọ̀ ibù tó bá lérò pé bàbá rẹ̀ ó padà wá kó lè padà wá mọ̀ bí bàbá yìí ṣe lọ lánàá bó ṣe lọ́njẹ ìjọ bẹ́ẹ̀ lèmi àti ẹ̀ náà ṣe lọ́jọ́ kan o mo tí bàbá wa sọ fún wa nù kí ni tèmi àti yín pèsè kalẹ̀ kí ni wọ́n pèsè kalẹ̀ ikú òsì ní sọ fún ẹ̀kọ́ ń bọ̀ o ọlọ́run akọ́mọ́ dẹ̀bí ìwú o abákọ́lá ayélujára ọlá Muhammadu Rasulullah lẹ́lẹ́kejì mọ́sálásí tí bàbá ẹ̀yà wa ní ẹ bá mú báńkì wa ẹ bá gbé GTB báńkì wa àwọn ti ní báńkì wa bọ́nu àwọn kàṣí àná wa ń jókòó yìí ọjà rí pẹ́sà owó mọ́sálásí tí bàbá yìí ti ń kírun ládùúgbò wọ́n sojúṣe wọn nínú tá a gbọ́dọ̀ sínú. àwọn ìmọ̀mù sọ pé nọ́mbà mo fẹ́ ní kí n ṣe nọ́mbà túláàsì o torí gbogbo táwa náà ṣe àbámọ̀dé mọ́kàsí ní káwọn fọpọlọ ṣe ẹ bá fẹ́ sọ̀rọ̀ lóde ẹ fọpọlọ sọ ẹ bá fẹ́ gbowó ẹ fọpọlọ gbà á torí ẹ ṣiṣẹ́ sí yẹn lọ́wọ́ ẹni ó bá fún ọ ṣàdúrà fún yín o. so àsìkò sí ní àbámọ̀dé mọ́kàsí fálù ẹ̀ púpọ̀ wọn ló jẹ́ káwa náà máa gé kéékèèké báwọn owó mọ́sálásí ni ló bá ṣe mú owó mọ́sálásí wáyé dàpọ̀ àwa tó kù owó mọ́sálásí owó mọ́sálásí ọlọ́wọ́ sànù wa ọlọ́wọ́ lálá ayélujára màmá jẹ́ ń sùn lọ ọlọ́run àsìkò tádùrà mi ò ká màmá jẹ́ ń sùn lọ àmì màmá jẹ́ ń sùn lọ. Gbogbo alásàlá ti lásà àti gbogbo àwọn láńlọ́ọ̀dù àti gbogbo àwọn láńlọ́ọ̀dù tí wọ́n dáná ń sílẹ̀ àti ẹbí àti ara pé akó ara fàyàwó ọlọ́pàá ní ìka òkú wa àti àwọn àlùfáà tí wọ́n tòkó látàárọ̀ ọlọ́mọsẹ̀ ìjáde pé ọlọ́pàá jẹ́ kẹ́mi égbò àsìkò tó máa bá wọn fà kú ìgbà tó kú bá kú lè ọlọ́pàá yẹn kò tún ó kò tún rẹ̀ bàjẹ́ láàrin ìṣẹ́jú díẹ̀ ó ti wẹ̀ tó ti ráàpù ẹ̀ àmọ́ jọ́tà bá máa ń di ìsọnù níjọ́jọ́ mẹ́jọ báyìí wọ́n lọ láìpẹ́ owó. kí ọlọ́run bá mi mú ìpè burúkú kúrò ní ojú bàbá ọlọ́run bá mi dẹlẹ̀ fún wọn níwájú tí wọ́n dojú kọ ọlọ́run jẹ́ kó dáa ẹ̀yìn tó fi sílẹ̀ kó má bàjẹ́ gbogbo ọmọ
àtọmọ ọmọ ni àtẹbí ni lẹ́yìn ikú wọn ká má ròlùkú nu wa mọ́ kọ́lọ́n bá fi ikú nísìmí fún bàbá kó bá fi bàbá sí àlùjọ náà tó dáa wàhálà ìdàyànú sàárè kó má fi jẹ wọ́n òǹgbẹ ẹbẹ̀ kó má fi gbẹ wọ́n kí bàbá kó rajà dáadáa sọ sí wa nílé kí dààmú kó má ṣẹlẹ̀ sáwọ́ ọmọ ẹ̀ o lẹ́yìn tí bàbá kú tán ká má gbòòrò aburú kan o kí wàhálà kan má ṣẹlẹ̀ sẹ́ni kankan nù wa ọmọ ọmọ ni nílé ìyá ẹ̀ ni nílé bàbá ẹ̀ ni kí wàhálà kankan má ṣẹlẹ̀ sẹ́ni kankan mọ́ rárá nù wa mo rẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbọ́ àwọn tí ó bá wa wá bí náà tó bá wa ṣe fìdáhù bàbá ní ìní yìí àdélébáre o àkòyà ẹbí o gbàgbà ọlọ́run gbogbo yín ẹ̀yàn adé láti àlàáfíà o àjáde ìwọlé kò ní jẹ́ ti yín o. سيدنا محمد الفاتح ومغلق ولايته بالمنصرة ناصر لأكب لأكب ولا عدي إلا صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم ọlọ́run wọlé ọgbọ́n tàwí táwọn àgbàlagbà ní wí ọlọ́run dẹ́kun gbogbo ọmọ gbogbo ń ta ọlọ́run dẹ́kun máa jẹ́ amúkẹ́ máa jẹ́ lára máa jẹ́ àdúgbò àyìn ọ̀dọ́ àrùn wọlé la ilaha illallah wọlé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. ẹ kú ọ̀rọ̀ bàbá ọlọ́run ó máa rìn lọ́wọ́ àṣírí ó máa bò èmi lọ́mọ ẹ̀gbọ́n ọmọ dáàdì yín ní Ayétòrò àbúrò ìyá Àṣìṣì ló ń kí ẹ o ọlọ́run á ràn yín lọ́wọ́ àṣírí yóò máa bò ó dè láyọ̀ o kíní kan ò ní ṣe ẹ o ẹ̀yin òkú ọ̀dà o ànírà burú lẹ́yìn ikú dáàdì wa yìí. Alhaja Sherifa wọ́n ní ẹni tó bá fẹ́ tọrọ Alhaja Sherifa ọlọ́run bá wa pẹ̀lú wọn àmín. Alhaja wa Sherifa ọlọ́run bá fi sọ rẹ̀ ṣọ́ wọn ọlọ́run bá dáàbò rẹ̀ bò wọ́n nìkan nínú wọn látẹnu tó jẹ́ president ni wọ́n ti rán yín ẹ̀yin náà sì jíṣẹ́ àtẹ̀yìn àti president àníwáyé tì bisimilahi ilé fífún Alhaja Sherifa bisimilahi rahman rahim ilá fi Quraysh ilá fi himri láta ṣita ìwọ̀sọ́yì فليعبدوا رب هذا البيت الذي أطعمه من جوع وآمنهم من خوف ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. gbogbo àwọn bàbá wa ní orí kalẹ̀ àwọn afá ọlọ́nkúbá kí gbogbo wọn pẹ̀lú gbólóhùn qul alhamdulillahi wa salamun ala ibadihi allazina istafa Allahu khayrun amma yushrikun. Allahu Latif láti pákó Aké Ògún tọ́jà àsálátù yakuwam gbogbo ẹni bá fẹ́ mówó wá kó máa mówó wá ní sẹ́ni bá máa sọ pé ẹnìkan láti ibìkan ni kò sáyé ẹ̀ àsìkò ti lọ ẹ dákun adáwọn yẹn tó kò fá àwọn àfáà náà sì ní tó wọ́n fẹ́ ṣe nílé bàbá wa yìí wọ́n ní gbogbo àwọn ọmọ òkú lápapọ̀ ọlọ́run kó bá látara orí Alhaja Sherifa ta tọrọ fúnlẹ̀ kan ẹ má kà wọ́n ẹ ka gbogbo wọn délẹ̀ ní ẹ o gbogbo wọn látòkè délẹ̀ ọlọ́run dákun bá wa ṣọ́ wọn ẹ ṣàmì fún wọn ọlọ́run bá wa ṣọ́ wọn ọlọ́run bá wa ṣọ́ wọn la ilaha illallah ọlọ́run ilá fi Quraysh ilá fi Quraysh ilá fi himrata shita wa sayf. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. مولانا شيخ عبد الوهاب زبير القماوي الله بقى في شهر شهر الله جوا بمي شهر قماوي أتولوا فوان دوغو أغاية إروانا بوسي كما سالي وعلوري نتيالا بوسي جاكودا ديوان بولاتي وين الله ما في شهر شهر تماري Alọ́jọ́ bá mi ṣàkàmáwí atólólùfẹ́ gbogbo àgbáyé ìwà alábòsí kúrò ṣẹlẹ̀ wà lórí ètò alábòsí bí àgbọ̀dá alábòsí lórí. Ètò àwọn ọ̀rọ̀ wípé alọ́jọ́ jẹ́mi ògùn láyé kálàfíà wa kò má rí èdè wa lọ. Gbogbo tí a fẹ́ wá fi lè wà lọ́wọ́ ìtàwọ̀ fẹ́ wá fi ṣàdánwò fún wa. Bàbá wa ìmọ̀mù ọlọ́jẹ́ ká náwó kù ọlọ́ba bàbá ìmọ̀mù ní àríjẹ ọlọ́dàkùnjẹ́ kárí wọlé ọlọ́ba ṣe dáadáa fún wọn. Gbogbo àwọn tí wọ́n jẹ́ gbogbogbò tí wọ́n wà níkàlẹ̀ tí wọ́n tó jẹ́ ìmọ̀mù wa láyé yìí náà ọlọ́ba ṣe dáadáa fún wọn.
afáàmì Abdulateef àti gbogbo àwọn akẹgbẹ́ wa ọlọ́ba ṣe dáadáa fún yín. bàbá Mudir mo gbọ́ pé Aminullah mi bá ṣe é wò Aminullah wàjibirilu Aminullah yìfínà ẹni ọlọ́run rán sí ànábì Jibril Aminu ní jẹ́ àwọn náà lọ́wọ́ tó wá rán sí wa ní àyè láti wá jíṣẹ́ ọlọ́run fún wa má yọ ìfọkànbalẹ̀ kúrò ọ̀rọ̀ yìí láíláí alala ilaha illallah ala Muhammadu rasulullah bàbá wa Sheikh Saidi ọlọ́ba sàlékù kan wọn Saidi Ibrahim kó bọ́lá Sheikh Saidi Ibrahim bàbá lórílẹ̀ ọlọ́dà kún bá sàlékù kan wọn ara rẹ lọ́wọ́ tó ń dá lẹ́yìn wọn lọ ọlọ́mọdé kára ní ọgbà jẹ́ láíláí ala bisimilahi kulhuwallah bisimilahi rahman rahim kulhuwallahu ahadun allahu samad lam yaldi walam yulad walam yakun lahu kufuwan ahad. bàbá wa kan tí wọ́n bá a sọ̀rọ̀ níbi ìtánìsì bàbá mọ bí wọ́n ti tó ni abẹ́ lè darí gbogbo kíní ìsọdọ̀ wọn pé bàbá ìṣe rọ́bà rẹ fún wa lẹ́yìn tí wọn kàn yẹ ká tún sọ̀rọ̀ mọ́ ni mo tó fẹ́ ka kíákíá àmàlà àti sẹ̀mó sì ní sọ̀kalẹ̀ yìí bàbá àti bàbá ń sàròyé lẹ́gbẹ̀ẹ́ sẹ̀mó káàkiri àfààní òṣìṣẹ́ dáadáa lónìí ibi tí sẹ̀mó bá ti wà bàbá ni nísìnyí lọ́wọ́ ayá àwọn tí wọ́n dàpọ̀ yẹ dìde àfààní gọ̀ síra rẹ̀ lónìí gbogbo ẹ̀yin tẹ̀ wá ń bì wákàyọ̀ kẹ́ni màá dá tó máa jẹ́ àdúrà ló sì máa jẹ́ gbogbo tí ó máa jẹ́ gift lọ́lé a sọ pé à ń bẹ̀ Olúwa àfọwọ́sẹ́wò àtọwáhìd láti tápà gbogbo àwọn tá a wá pọ̀ láti tápà kan ní o nítorí ìyàtọ̀ yìí bùtẹ́rì ọmọ bíbí inú ilé tèmi ìyàtọ̀ yìí bùtẹ́rì ni ọmọ bíbí inú ilé tèmi bàbá kan náà ìyá kan náà lọ bí wa nínú agboolé gbogbo àwọn ẹbí wa pátápátá bàbá wa gbà ní nígbà tí àwọn tún dé kó ìgbogbo wa tún wá kóra wọn jọ àwa ń lọ sílé bàbá tó wáyé gbogbo akọ ọ̀nbẹ lórí kàlẹ́ tọ̀ ara wa náà nù tápà pọ̀ bí ìgẹ̀ o àmọ́ tá a bá ní ká máa jáde ẹ̀rú ọkọ̀ báyìí ní pé a ṣé wàá sẹ́lu mi bí mọ́ ni àmọ́ à ń bẹ̀ Olúwa gbogbo wákàtí bàbá àlùkò wọ́n bá dá láyé wọ́n ti fa tẹ̀sùn báànú lé wọ́n fi ṣàdúrà kí wọ́n tó gbé jáde ní Yorùbá ẹ máa farabalẹ̀ gbọ́ kí ẹ máa mú lọ lébẹ̀ ẹ máa lọ wí ẹ rí i pé ń tọrọ wá kàn nínú ìlú yìí nínú. Máa fàyè dààmú wa máa fàyà dààmú ọkọ máa fọkọ dààmú aya jẹ́ àlàyé pẹ̀lú ìdùnnú máa fọmọ dààmú wa abẹ́ Olúwa máa fàyè dààmú wa máa fàyà dààmú ọkọ máa fọkọ dààmú aya jẹ́ àlàyé pẹ̀lú ìdùnnú máa fọmọ dààmú wa. Sẹ́rí bàbá wa àti Táyà àti Kẹ́hìndé tí bàbá wa gbé gbogbo àwọn ọmọ jáde nì. Ọlọ́wọ́ fi ọmọ dààmú wọn ni o. Kò sì fàyà dà wọ́n láàmú ni o. Ká ní wọ́n bá àwọn ìyá bá dà wọ́n láàmú ni kò ní rí bó ti rí yìí o. Naam, alhamdulilayi rabbil alamin. Èmi ni mo jẹ́ chief missioner fún Ọlọ́rungbẹ́bẹ̀ Muslim Youth láti ìlú Ìlàsà. Sí sista Sherifa tí wọ́n wà ní Amẹ́ríkà tí wọ́n jẹ́ ọ̀kan nínú wa. Tí bàbá wọn ṣe aláìsí tí à ń ṣe ijọ́ mẹ́jọ wọn lónìí. Tá a ti ṣàdúrà fún wọn pé kọ́lọ́mbà àlékelá kó dákun bá ṣe àforíjì fún wọn kó sì bá ṣe kú ní ìsinmi fún wọn gbogbo àṣẹ tí wọ́n ṣe kọ́lọ́mbà dákun bá ṣe àmójúkúrò fún wọn. Naam, a fi àsìkò yìí a fi ṣàdúrà fún bàbá wa tí wọ́n jẹ́ bàbá fún sista wa Sherifa tí wọ́n wà ní Amẹ́ríkà kọ́lọ́mbà àlékelá dákun bá ṣe àforíjì fún wọn gbogbo àṣẹ tí wọ́n ṣe láyé kọ́lọ́mbà dákun bá ṣe àmójúkúrò fún wọn kọ́lọ́mbà wọlá dáadáa tí sista Sherifa tí wọ́n ń ṣe sínú ìjọ Muslim Youth tó yá sí pé wọ́n ránṣẹ́ sí wa ní gbogbo ìgbà kọ́lọ́mbà àlékelá dákun dáadáa ní kọ́lọ́mbà dákun bá fi mú sára bá bàbá wọn àwọn náà àyè tí wọ́n wà kọ́lọ́mbà dákun bá ṣe ní àyè dáadáa fún wọn kọ́lọ́mbà dákun jẹ́ kí wọ́n kó èrè kọ́lọ́mbà jẹ́ kí wọ́n kó wálé àti ìdùnnú àtóre tó ń bẹ nílùú Amẹ́ríkà kọ́lọ́mbà jẹ́ kí wọ́n kó wá bá nílùú Nàìjíríà gbogbo àwọn èèyàn tí wọ́n wá sáyè lónìí kọ́lọ́mbà dákun bá ṣe dáadáa fún wọn kọ́lọ́mbà àlékelá kó dákun kó jẹ́ kí ọdún kó jìnnà síra wọn kó sì bá ṣe kú náà ní ìsinmi fún bàbá náà gbogbo àṣẹ tí wọ́n ṣe láyé kọ́lọ́mbà dákun bá ṣe àmójúkò fún wọn Allahu yarhamuhu Allahu yab'asuhu Allahu yaghfiruhu Allahu yab'asuhu fi ahsani suhari Ọlọ́run tó apá dákun bàbá wa Ọlọ́run dákun bá gẹ̀ wọ́n bá kẹ́ wọn bá foríjì wọn bá gbé wọn dídé jọ̀gbé kíámọ̀ nínú ìjọ àwọn ẹni rere gbogbo àwọn náà ta wá sáyè lónìí kọ́lọ́mbà àlékelá dákun bá ṣe àforíjì fáwọn náà kọ́lọ́mbà àlékelá kó dákun jẹ́ kí ọdún kó jìnnà síra wọn ọlá iná àtẹ̀yìnà bismillahir rahmanir rahim iná àtẹ̀yìnà kọ̀lẹ́kọ́sá ọ̀sáwìkọ̀ wáníyà ìrìnṣà ní akọ̀wọ́lápútà àfàsìkò ìtọrọ fún bọ́lá Abdulrahman Ṣọlá Abdulrahman táwọn náà ń bẹ lamẹ́ríkà lọ́dàkùn bá ṣẹ̀dá fún wọn
àti àwọn alájẹ wa Mustapha àti gbogbo àwọn bẹ́ẹ̀ 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 tó ń bẹ nílùú Amẹ́ríkà bàbá Túndé àgbà ìyá Túndé àgbà ogun pátá ọlọ́dàkùn bá ṣe dáadáa fún wọn gbogbo àwọn tá à ń bẹ Nàìjíríà náà ọlọ́dàkùn bá ṣe dáadáa fún wa náà ọlá iná àti iná bismillahir rahmanir rahim iná àti iná kọ̀lẹ́kọ̀ sáà fasal buka wa ni yar iná. orúkọ mi ni Saheed Idowu so mo really dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ dìde fún ti òkú bàbá mi mo dúpẹ́ ẹ ṣé púpọ̀ gbogbo iná ẹ délé láyọ̀ lágbára inshallah ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín gan-an. orúkọ tèmi ni Ìdòwú Jímọ̀ láti ilé ọkọ̀ ṣẹ́ mo jẹ́ àbúrò fún bàbá tó ṣaláìsí mo dúpẹ́ Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ pé ọmọ rere ló gbẹ̀yìn wọn lásìkò tí wọ́n dẹ̀ lọ yìí tí wọ́n papòdà yìí nǹkan ò ní ṣe gbogbo ìdílé ọkọ̀ ṣẹ́ lápapọ̀ àtẹ̀yìntẹ̀ wá náà tẹ̀ wá bá wa ṣèkú wọn nǹkan ò ní ṣe yín mo wá kí ọmọ wọn lọ́pọ̀lọpọ̀ ìyá àbèjì tó wà ní ìlú òyìnbó tó bá ń gbọ́ mi dáadáa tàbí tó bá rí mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lọ́pọ̀lọpọ̀ torí pé òun ló jẹ́ kí bàbá yìí kó di àsìkò yìí a dẹ̀ ti kọ́ ìhun tọ́lọ́ ń ṣe ó gbìyànjú gan ọmọ ni mo dẹ̀ gbàdúrà fún lágbára lọ́wọ́ ibi tó wà kò ní rí bàjẹ́ ń bẹ̀ o tó bá máa wálé àwa láyọ̀ àtàlàfíà wà rí wa wá mọ̀ wá ẹ bá mi kí gan ó ṣe lọ́pọ̀lọpọ̀ gbogbo mọ̀lẹ́bí kí. mo dúpẹ́ pé ọmọ rere ní ọgbẹ̀yìn gbogbo wa mo wá ń fi àsìkò yìí sọ̀rọ̀ bọ̀dá mi yẹn bọ̀dá mi Táyé Lolú pé wọn ò kì í ṣe èèyàn burúkú wọ́n kọ́ ẹbí mọ́ra wọ́n kó ọ̀rẹ́ mọ́ra kí Ọlọ́run kí ó bá mi dẹlẹ̀ fún wọn kí Ọlọ́run kó lè gbé wọn sí afẹ́fẹ́ rere gbogbo àwọn ọmọ tí wọ́n fi sílẹ̀ kí nǹkan má ṣe wọ́n àwọn ẹbí tí wọ́n fi sílẹ̀ ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò kí nǹkan má ṣe wọ́n àtàwọn ọmọ tí kejì wọn kí nǹkan má ṣe ìyẹn ti àwọn ọmọ kẹ́hìndé wọn kí nǹkan má ṣe wọ́n gbogbo àwọn tí ó wà ń bí kí wọ́n bá lé wọn láyọ̀ kí kálukú padà sí ibùgbé ẹ̀ láyọ̀ àtàlàfíà kí wàhálà kó má ṣẹlẹ̀ lásìkò tiwọn kí Ọlọ́run kó bá mi gbé wọn sí afẹ́fẹ́ rere ẹ ṣé mo dúpẹ́ sà. Latifa Ọlọ́ládé kí Ọlọ́run alààyè kó bá mi tẹ́ wọn sí afẹ́fẹ́ rere kọ́lọ́run kó bá mi pa àṣìṣe wọn rẹ́ kí Ọlọ́run aláàánú kó bá mi tọ́jú àwọn ọmọ wọn lẹ́yìn ikú wọn káwọn ọmọ wọn má ṣàárẹ̀ káwọn ọmọ wọn má ṣàìsàn ká má rogun ìnáwó òdì lórí wọn iṣẹ́ ìṣe àwọn ọmọ yẹn kó má dìṣẹ́ gbogbo ẹni ogun tí ò jà wọn nígbà tí bàbá wọn wà láàyè kó má ja àwọn ọmọ yẹn lágbára Ọlọ́run kọ́lọ́run bá mi ṣe ikú nísinmi fún wọn ikú ọ̀gànjù báyìí láàrin ọmọ ìyá mi kọ́lọ́run bá wa fi bú kí Ọlọ́run aláàánú kó jẹ́ kí àwa tó kùn ká dàgbà ká dògbò kí Ọlọ́run kó dá gbogbo wa sí tọmọtọmọ àti ilé wa ó kí gbogbo ẹbí.
Salamu alaikum wa rahmatulahi wa barakatu. Orúkọ mi ni Àṣẹ Abdulgani Muhammadu Suleiman Olúwalúgbọ́n Agib Baba ṣògbọ́n ayé mọ̀. Mo jẹ́ ọ̀kan gbòógì nínú ẹbí olóògbé tí ó papòdà yìí. Nínú ilé wọn àáfàá ni mo jẹ́ nínú ilé wọn nínú ẹbí náà. A ti dẹbí a ti dáná. Wọ́n fẹ́ àǹtí mi ni. Àǹtí mi náà ti dolóògbé. Ṣé àǹtí mi náà sì jẹ́ ìyáálé nínú ilé náà. So ó wá kú ni kò kú èmi ń bẹ láyé mò ń bẹ láyé. Gbogbo àwọn ọmọ sí bàbá náà bí ọwọ́ mi ni bàbá náà bí gbogbo wọn sí. Tàdéjọ́ ń ṣe wọléwọ̀de. Kódà nígbà tí bàbá náà ń jẹ́ akọrin tó ní fújì ni wọ́n. Nígbà tó ń kọrin èmi náà ń kọrin Islam nígbà náà jọ ń ṣeré papọ̀ ni. Bàbá náà jẹ́ bàbá tó dáa. Gbogbo àwọn ọmọ tí wọ́n bí pátápátá látòrí Sherifat tó wà ní London tó fi kárí gbogbo àwọn àbúrò ẹ̀ ọlọ́mọ sábà mi ṣàlékún dáadáa fún wọn lẹ́yìn tí àbá ìkú má jẹ́ kí wọ́n rí ọfà aburú ọfà ayé má jẹ́ ó bà wọ́n ọfà àtayé má jẹ́ ó bà wọ́n gbogbo àwọn èèyàn tó wá sí pátápátá tó wá pẹ̀lú bisimilayi jẹ́ kí wọ́n padà délé wọn pẹ̀lú alihamudulilayi àtàwọn tó wá kámẹ́rà wa àwọn tó wá intafiu wa gbogbo èèyàn tó wá pátápátá bá wa gbàdúrà gbogbo wọn o oúnjẹ má jẹ́ ó pa wọn lórí ata má jẹ́ ó pa wọn lórí ẹni tí ó mutí tí ó ṣubú lulẹ̀ ń bí má jẹ́ ó lè mutí ń bí o ọlá Rasul Karim iná máa múruhu ìsàràdà ṣéyàn àyàkú lálàó kò ń fa ẹ̀ gbogbo àwọn fáàtò wa bá a ṣe àjọyọ̀ náà tó ń ṣàdúrà fún bàbá bá a gbàdúrà gbogbo wọn o má dà wọn padà sẹ́yìn ọlọ́run ṣùgbọ́n wọn mọ́wájú subhana rabbika rabbil izzati amma yasifun wasalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin allahumma igfiri wali walidaya wali mu'minin wali mu'minat ọlọ́run bá foríjì bàbá o ọlọ́run bá foríjì wọn kẹ́wọn gẹ̀ wọ́n bisimilayi kul huwallah bisimilayi rahman rahim kul huwallahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad amin amin subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.